من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها، وأشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين، إياك نعبد وإياك نستعين. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا مكر الله والله خير الماكرين، ومكروا مكر الله والله خير الماكرين، ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق هادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار عظيم. ọpẹ́ ni fún Ọlọ́run ọba fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba kó mọ́sá ìgbà ọpẹ́ wa, kó mọ́sá ìgbà yín wa. Ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ yín, lọ́wọ́ Ọlọ́run ọba ní ibi tó ti ń bá ọ̀rọ̀ wa bọ̀ ní ọ̀rọ̀ ìlú Ògbómọ̀ṣọ́. Àwa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba níbi tí ọba ọ̀rọ̀ wa dé báyìí báyìí. A sì tún fi àsìkò yìí tún fi dúpẹ́ orí Ọlọ́run ọba léyìí tó tún bọ̀ wájú wa tí à ń wò dédé báyìí. Kọ́lọ́run ọba kó jẹ́ kó sọ bá wa láyọ̀ àtàláfíà. Mo kí gbogbo wa wípé a kú ìdúróṣinṣin pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́. Ọlọ́run ọba yóò dúró ti gbogbo wa. Ẹni tó ṣẹlẹ̀ pẹ̀lú àwọn updates ti tèmi ni pé àwọn nǹkan tí mi ò bá ṣọ̀ lé lórí mi ì fẹ́ sọ̀rọ̀, mi ì sọ̀rọ̀ torí pé kí wọ́n sọ pé lágbájá bá sọ̀rọ̀. That is why tó fi máa jẹ́ pé wọ́n fi máa ní much problem pẹ̀lú mi láwọn tó jẹ́ bí ọ̀tá ìlú Ògbómọ̀ṣọ́. Mo lè tí jáde ní ìsìn kan sọ pé lọ́ba níkà ọ̀rọ̀ tó sọ yìí irọ́ ló pa, kódà ẹ̀rí irọ́ tó pa lórí ọ̀rọ̀ rẹ̀ òun nìyí. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé mo wà a little bit reserve. Mo wà very much reserve. Mo mọ̀ sọ ara mi kó tó di pé mo sọ àwọn nǹkan tí mo bá fẹ́ sọ even sí ọmọlàkejì mi. Torí that word sorry ọ̀nà rẹ̀ jìnnà lọ́dọ̀ mi because if you are not worried you cannot be sorry. Nítorí sì lè mú ẹ tó fi lè wà worry ni pé you just make use of your sense. Most times ó yẹ kó lílọ rí mọ̀ pé even in nonsense sense wà níbẹ̀, ìwọ ló yọ tó jẹ́ sense níbẹ̀ ló tàrí none yẹn dànù ló mú tó jẹ́ sense níbẹ̀ tó wà fi ṣiṣẹ́. So ìrìn àjò ilé ayé nìyẹn. You should not be there begging all the time that I'm sorry, I'm sorry, I'm sorry, I'm learning and learning. You must be learning at the same time. You are just going to be humble. Only more come humble ni kì í ṣe pé ọmọ. So ó dẹ̀ lè máa lè appreciate nǹkan tí ó ń kọ́ nínú ẹ̀kọ́. So ló fi jẹ́ kí n máa wà very very careful lórí gbogbo nǹkan tí mo bá fẹ́ máa sọ. Mo máa fẹ́ kí n wà sure lórí rẹ̀. Even kí nǹkan ṣẹlẹ̀ lójú mi immediately tó bá pé nǹkan tí mo fẹ́ máa report mi tí kì í bá ṣe pé nǹkan tó yẹ pé fire on the mountain ni run wípé life kò ṣe nǹkan tí ẹni mọ́ sọ pé ó fẹ́ ṣe nǹkan kan pé kí wọ́n mọ́ wà comprehensively lórí nǹkan tí ó fẹ́ ṣe. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n follow page mi. Ẹ dákun mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run ọba. Àyìn tí ẹ bá mọ wo page lásán pé ẹ kàn wò láwo kọjá ni pé àtúntò rí kí ni ó ti jáde dé káwọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbìyànjú láti pé kí ẹ subscribe. Tẹ́ bá subscribe ẹ dákun ẹ bá wa share rẹ̀ fún àwọn tó jẹ́ olólùfẹ́ ìlú. Kódà ẹ lè share rẹ̀ fún àwọn ọ̀tá torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti pè mí wípé ọ̀tọ̀ ní perspective tó ń fi ń wo ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó ń wá dedicate time òun fún ọ̀sẹ̀ kan yìí mo fẹ́ fi wo rádaràdà tí bàbá yìí ń sọ náà kàṣẹ ẹ̀gbọ́n náà. Olóhùn wa pick àwọn a lot of things níbẹ̀ lé pé òun béèrè lọ́wọ́ àwọn ẹjọ́ pé wọ́n kó òun bọ ìrìn àjò yìí tẹ́lẹ̀ pé ọ̀rọ̀ yìí kí lè rí sí ọ̀rọ̀ yìí kí lè rí sí wọ́n mọ̀ wípé tactically pé òun try láti pé kóun find out what is the truth of the whole issue. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn ó bá kíní yẹn láàrin ni ẹlòmíì nígbà tí ti ń parí lọ báyìí ẹlòmíì kódà ẹ lè rí nípa mi nínú àwọn bloggers gan fẹ́ pé wọ́n ti sáré wọlé wọ́n sáré jáde wọ́n sáré wọlé àwọn tó wọn bá ti ní hope bí tíkí ní ìlọ ni àti ìmọ̀ tó fẹ́ fọ́ọ̀lù sí oje ẹ̀sàjíká wà lọ́tún náà ló sì tó bá fọ́ọ̀lù sí bí iná wà níbi tó bá fọ́ọ̀lù sọ́ọ̀ náà wà lọ́ọ̀ náà ni olúwa rẹ̀ ń tanra rẹ̀ jẹ́ nìyẹn ètè nìyẹn. So Ọlọ́run bá sì kọ ilé ètè gbogbo ètè tẹ́dà bá ní Ọlọ́run bá ní ọmọ dá ètè rẹ̀ padà sí. So ní when the going get tough, the tough get going. Ní táwọn olóyìnbó wọ́n wí nù wọ́n nígbà tí ìrìn àjò tó bá nípa tán dáadáa tó bá le dáadáa níbi líle náà là bá ọkùnrin tó yẹ pé àwọn náà wọ́n gbìyànjú láti pé kí ìrìn àjò ẹ̀kọ́ mọ́ mú ọwọ́ dúró. Àwa dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ ń support ẹ dákun ẹ má bá wa like, má bá wa share,
kí ẹ sì máa bá wa make comment. Kò sí ní tẹ́ make nínú comment ní ìsìn tó burú lọ́dọ̀ títí wa. Èyí tí ó bá burú níbẹ̀ a ó fún yín lésì níbẹ̀ yẹn náà. Lópin ìgbà tẹ́ ẹ bá ti bu wa nǹkan tẹ́ ẹ bá mọ̀, nọ́mbà mi ló wà lókè yìí. You can easily just call on me or send me a message. Oh, I may look so horrible níwájú gbogbo àwọn yẹn pé I may look so scared, my face might look so scared, but I'm so mild. Torí most times èmi gan náà tó bá ṣe fídíò ìtàn tó bá pè mí nìkan, mo á mọ́ tún fídíò mi wò 2, 3, 4, 5. Mo máa fífa tó yẹ pé mi ò kí ní instant release of my video. Mo máa make sure pé mo wo mo tún torí pé èmi gan fúnra ra mi máa ti kọ́kọ́ wà satisfy kó tó di pé máa gbé jáde kí gbogbo ẹ̀ka máa wò. Bẹ́ẹ̀ náà ló ṣe rí lára gbogbo purọ́purọ́ tẹ́ bá rí téèyàn bá dá láti inú pé tí bá ti máa pa irọ́, yóò ti pa irọ́ mẹ́wàá fúnra ra rẹ̀. Èyí tí ó bá bá lára mu òun ni ó sọ ní ọlọ́rin sọ fẹ́ tó fẹ́ sọ fún. So nídìí èyí mo fẹ́ rọ̀ wá pé kẹ́ dákun, kò sí nǹkan tó jẹ́ late nínú informations torí ọ̀pọ̀lọpọ̀ informations ló ti lọ láti nǹkan bí àwọn ọdún pẹrẹgidi tó pé ńgbà tá a dé nísìnyí ló padà di nǹkan tí à ń lò. Ìtàn sí ní kò kí ń tán nílẹ̀ kọ́ náà bá kọ́mọ́sá pẹ̀lú gbogbo wa. Nípa ọ̀rọ̀ court, àkọ́kọ́ náà kọ́mọ́ di pé mo tún gbàgbé date torí pé bí last video tí mo ṣe àmì ò rántí láti pé kí n sọ full details àwọn dates yẹn fún wa. But èyí tó jáde ní pé court padà jókòó. So the next sitting yóò wáyé ní on the 23rd of this very same month ní yóò wáyé tí ń ṣe April. So the second sitting yóò wáyé ní on the 11th. Mo pẹ̀lú ògo Ọlọ́run nígbà tí ọba ìdàbá yẹn náà Ọlọ́run bá yóò ti fi ọ̀nà yóò ti fi hàn everybody ní bó ti ṣe wà. Torí pé lọ́wọ́lọ́wọ́ bá ti ṣe wáyé tàbá fẹ́ purọ́ tara wa jẹ, èmi ò ní tàn yẹn jẹ. In tí mo rí tí mo gbọ́ tí mo tó clear tó wà glaring ní nǹkan tí màá sọ fáwọn èèyàn wa. So pẹ̀lú àwọn nǹkan tí ń jáde láti kóòtù nísìn ó ti fara hàn gidigbe wípé Zubairu Muhammed Taofeek has finally been justified. Gbogbo nǹkan tí mo ń sọ nípa Yunusa pé Yunusa kì í sọ wọn Ògbómọ̀ṣọ́, àdúpẹ́ fọ́lọ́run wípé judgment yóò padà wáyé tẹ́ padà mọ̀ wípé Yunusa kò kí ń ṣe ọmọ Ògbómọ̀ṣọ́. Àwọn ìbéèrè tí Lọ́baníkà tí ó béèrè tí wọ́n fi torí rẹ̀ tí wọ́n fi ń bú Lọ́baníkà tí wọ́n fi ń yẹ̀yẹ́ Lọ́baníkà tí wọ́n fi ń ṣe gbogbo rẹ̀, gbogbo àwọn ìbéèrè yẹn àdúpẹ́ fọ́lọ́run ọba wípé Ọlọ́run ti ṣe avenue fún wa níbi tí wọ́n ti lọ rí ṣe àwọn ìbéèrè yẹn. Ẹ máa gbọ́ ìbéèrè yẹn lẹ́nu, ẹ máa gbọ́ èsì àwọn ìbéèrè yẹn lẹ́nu Yunusa. Èyí tí tọkọ̀ tí kò lè sọ fáwa ní pẹ̀lẹ́pùtù ní inú ilé yóò lè lọ rí mọ́ sọ níwájú àwọn adájọ́. So ní ti kóòtù ilé tí ó kọjá yìí èyí tó wà important jùlọ ní nǹkan méjì tó ṣẹlẹ̀ níbẹ̀ tí a fẹ́ kí gbogbo wa ká bọ́ ká make analysis lórí rẹ̀ lọ́kàn ara wa àti tí olúwa rẹ̀ náà bá sọ tí máa wọnú ara wọn torí ọ̀rọ̀ ọmọ wa ni kì í ṣe pé báyà mo kọ́ sí ibì kan. Kó tó di time yẹn brother Alhaji Abdulrazak Adédìgbà wọ́n release ọ̀rọ̀ kan ní ọjọ́ Saturday tó kọjá ní èyí tí wọ́n fi ń call fún àwọn judiciary ní Ọ̀yọ́ state pé wọ́n dákun kan speed ìdájọ́ yìí torí pé ọ̀rọ̀ yìí ti ń dá húhù lẹ̀ ní ìlú. Speculation wa wáyé káàkiri pé àwọn èèyàn wá ní wọ́n kọ lẹ́tà sí wọ́n fi lẹ́tà ránṣẹ́ sí bàbá wa Adédìgbà wípé kí wọ́n wá sí kóòtù ní àná tí ń ṣe ọjọ́ Tuesday tí ń ṣe ọjọ́ kejì sitting yẹn. Ìgbà tí wọ́n ní kí wọ́n wá kó tó di pé ọ̀rọ̀ lẹ́tà yẹn ó dé pé wọ́n ní kí wọ́n wá speculations wá káàkiri. That is one thing with me bá ti rí fact lórí ọ̀rọ̀ èmi ò kí n dá sí. There is a speculation from different angle wípé kí ló fà tí wọ́n fi lè sọ pé kí wọ́n wá bẹ́ẹ̀ torí pé wọ́n sọ pé káwọn adájọ́ kan ṣe dáadáa ní kan ṣe kíní. But that notwithstanding àwọn èèyàn lọ rí drop ọ̀rọ̀ yẹn sí káàmpù àwọn Yunusa tó pe ẹjọ́ àti káàmpù àwọn tó jẹ́ bí olólùfẹ́ Yunusa pé àwọn ni wọ́n lọ rí ṣe tánàdí níwájú adájọ́ torí pé kí wọ́n lè gbà pé kí Alhaji Abdulrazak Adédìgbà kí wọ́n wá jẹ́jọ́ níwájú adájọ́ wípé àwọn ni but irú ní ti yàn ṣíṣe ní ti Ọlọ́run ọba. Nígbà tó gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìtumọ̀ lẹ́tà yẹn tí wọ́n sì mọ́ tó wà ní inú ọkàn adájọ́ tí adájọ́ fi kọ lẹ́tà yẹn
so àwa yìí gan náà a panic torí pé kí ló lè dé kí ló lè fà yẹn, but still we remain steadfast pẹ̀lú wọn àti gbogbo àwọn tá a jẹ́ bí olólùfẹ́ wọn pé àbúrò mọ́ sọ pé a fẹ́ employ services lawyers pé káwọn lórí different ajẹ́ pé àwa náà ti agree pé bóyá nǹkan tá a ṣe yẹn ó wrong ni, all it just needs láti pé ká lọ research explanation. À ń gbé fídíò yẹn wò náà tuntun yẹ̀ wò pé kí ni nǹkan tí wọ́n sọ tó fẹ́ burú jù, so tó ń tẹnu rẹ̀ ṣá wọ́n dé court. Nígbà tí wọ́n dé court ní ìjọ dásìsílẹ̀ àná tí ń ṣe ìjọ Wednesday àjọ Tuesday, ìgbà tí wọ́n dé court ní tó ṣẹlẹ̀ ní pé there is a kind of conversation tó bẹ̀rẹ̀ sí máa wáyé láàrin àwọn lawyer, different type of lawyers tó bẹ̀rẹ̀ sí máa ju ọ̀rọ̀ sí bàbá wa Adédìgbà lórí pé kí ló lè prompt wọn láti pé kí wọ́n ṣe kíní yẹn. So most of the lawyers táwọn àbẹ̀ yẹn they feel disappointed because nígbà tí kò bá ti sí àlàyé lórí ọ̀rọ̀ kò di dandan kí wọ́n wá disappointed. Adájọ́ a dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú description tẹ̀ ní torí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wọn fọkàn sí ni pé àwọn pé wọ́n ni wọ́n fẹ́ fìyà jẹ wọ́n ni wọ́n fẹ́ fi kíní kan ṣe kan. We really appreciate you. God will continue to appreciate you. Ọlọ́run bá yọ ọmọ bá wa pẹ̀lú yín. Mo ti ṣàdúrà sí yín níwájú bọ̀ mi ní ṣàdúrà fún gbogbo ìgbà tó bá ti kírun ló máa ti rántí nǹkan tẹ̀ ṣe fún wa lánàá yẹn. Nígbàgbé nínú àgbà Ọlọ́run bá yóò lè ká lu àkọmọ bá yín àti gbogbo ìdílé yín àti gbogbo tó bá jókòó ti òdodo. So kí ló fẹ́ ṣẹlẹ̀ ní pé nígbà tí wọ́n play fídíò ọ̀rọ̀ tí Adédìgbà sọ, adájọ́ ń wo kíní ẹ̀ lórí TV. Meanwhile everybody in the courtroom àwọn ń gbọ́ voice the sound gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ everybody gbọ́. Ìgbà tí wọ́n gbọ́ tán kálukú bẹ̀rẹ̀ sí máa ṣe eye service tán fẹ́ ṣe, that is the word I'm going to use. Wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe eye service pé wájú adájọ́ làwọn wà, ó yẹ káwọn ń ṣe pé àwọn báàkì ìjọba àwọn báàkì kìíní. They decided to train it. It's not an insult. Ẹ dákun tó lọ́n tẹ́ bá kàkún èébú. I don't mean it as an insult because definitely in láti fẹ́ defend ara ẹni wájú adájọ́ pé yóò dàbí ẹni pé wọ́n sọ̀rọ̀ sí adájọ́ ẹ̀yìn gan náà sọ̀rọ̀ ní orí kìíní yẹn. Torí pé the least person that we don't even think we will go against Alhaji Abdulrazak went against him, but with Almighty Allah's support tí yóò jẹ́ pé ntọ́ wà ní ọkàn adájọ́ ó yàtọ̀ sí àwọn tí wọ́n fẹ́ mọ̀ ṣe àwọn ìbéèrè tó ṣe kí wọ́n dẹ̀ ṣe gbogbo rẹ̀. Ṣùgbọ́n tí wọ́n dẹ̀ ṣe at the end of the day wọ́n gbé wọn sínú dock ni wọ́n wà tán débi wọn láwọn ìbéèrè yẹn. So Ọlọ́run bá yóò ṣe dáadáa fún gbogbo ẹ̀yin lọ́yà tẹ́ wà lórí ìjókòó, ẹ fi mú ìdí òdodo ọ̀rọ̀ ẹ fi mú jáde fún wa ni. Ọlọ́run bá kọ́ mi ò bínú àwò bínú inú gbogbo wa náà dùn torí tí àwò bá wó ilé arúgbó ilé àwò lè gbélé tuntun sí. So every time nílé ayé gan fúnra rẹ̀ ní reincarnate ìtẹ́yìn bá ní kẹ́ ọmọ òdi ilé ayé ṣe ń yí padà tí ń ṣe kíní ó ṣe ṣe kọ́ pé ká lọ rí nígbàgbọ́ pé tá a bá kú gan a ó tún lọ rí yí padà ní lápọ̀ntínú síbòmí tàbí tí Ọlọ́run bá fẹ́ mú ìyàn bá ṣe àbúrú síbi tó wà sí Ọlọ́run pé kó padà wá síbẹ̀ yẹn lájá kan bẹ̀rẹ̀ sí mọ́ ilẹ̀ lóko tàbí kó wá lẹ́ran kan bẹ̀rẹ̀ sí mọ́ dú àtàwọn ọmọ rẹ̀ kan máa fi sọdún kan máa fi ṣe ayẹyẹ. Ọlọ́run bá mọ́ yà wá ní nǹkan tí a ò fẹ́ torí bá a ti rí Ọlọ́run bá yìí ma ti ṣe kọ́mọ́ ṣìwárọ̀ kọ́lọ́mbà kọ́mọ́ rọ̀ wá ní ọ̀rọ̀ kúrò èyí tó ti ṣe fún wa ní ti dáadáa kọ́lọ́mbà kọ́mọ́ yọ ọwọ́ dáadáa kó lára kọ́lọ́mbà kó ṣe wá lọ rẹ̀ ní ẹrú tí ó lè mọ orí Ọlọ́run ọba tí ó sì lè gbà fọ́lọ́run nínú gbogbo nǹkan tí máa ti ń ṣẹlẹ̀. So kí ni nǹkan tó wá fẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ ni pé wọ́n bẹ̀rẹ̀ sí máa béèrè question. So lọ́ọ̀yà ilé ayé lára that is mo fẹ́ ibi tí mo signal lọ nìyẹn. Ẹ̀yin tẹ́ bá feel pé ilé ayé lára ò sí nínú ẹjọ́ mo ti sọ nínú fídíò tó kọjá ẹ̀ ń dára yín láàmú ni wọ́n ti join case. Nígbà tí ẹjọ́ lọ síwájú ló ṣe ká ẹ̀ tì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n ń tẹ̀lé Yunusa bẹ̀rẹ̀ látòrí Yunusa fúnra ara rẹ̀ even ti máa àwọn tí wọ́n náwó lé wọn lórí àti àwọn tán kún wọn lọ pé ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà wà daft. Wọ́n daft wọn ní làákàyè pàápàá wọn ní làákàyè lórí gbogbo nǹkan tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ni wọn ní làákàyè. Wọ́n láwọn èèyàn ti join ní case ẹni ayélujára lọ sí kóòtù tán bá tún fẹ́ lọ sí kóòtù nǹkan bóòlù ẹ̀sìn fẹ́ kán lọ sí kóòtù ẹ fẹ́ kí wọ́n dá ẹjọ́ pé lọ́tọ̀ kẹ́gbẹ́jọ́ ìníjọ́ kéèsì ká máa distract everybody gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn bàbá yín ti ṣe rí sólà tó ní wọ́n mọ̀ ṣẹjọ́ ogún ọdún lọ nìyẹn. A ti bọ́ lẹ́nu àwọn nǹkan kan tó gbà gbọ́ nínú sólà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ntọ́ wà bẹ́ẹ̀ ni pé even sọ̀hún tó wà bẹ́ẹ̀ gan náà ò lè yọ bí sọ̀hún bá jí náà láti nù sáré tó bá dìde wá gan náà kò lè dá padà dípéjọ́ kó ń fẹ́ yọ ní tẹ́ bá ṣe kóòtù lẹ́yà lọ nígbà tẹ́ bá ṣe. Wọ́n tún mú example nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú kan
ọba kan wọ́n ṣe wàhálà after nǹkan bíi 20 something years wọ́n tó parí kéèsì wọn nígbà tó parí rẹ̀ tán nígbà wọn tó ṣe òun náà wọ́n tó dá padà kíní kankan wọ́n máa wọn different type of example yẹn mi ìmọ̀ báwọn èèyàn ṣe máa wà tó ẹgbẹ́ wọn ní conscience mi ìmọ̀ báwọn èèyàn ṣe wà wọn ní conscience tó wọn ní mo sọ pé ibi tọ́lọ́run bá pín mi sí nìyí níbi tọ́lọ́run pín mi sí dáadáa wo làwọn èèyàn fẹ́ jẹ́ lára mi tó ẹgbẹ́ tí mi ò bá sí ibẹ̀ mọ́ tó ẹgbẹ́ àwọn ọmọ rí ẹ̀wọ̀n sí àwọn òkè rí bọ́ sí ń sọ dáadáa táwọn ẹlòmíín ṣe ni bẹ́yìn bá tẹ̀ níwà burú lọ́wọ́ sí kò yẹ kẹ́ ẹ mọ nírònú pé kẹ́ ẹ yí padà báwo la ní ó sì jẹ́ pé ẹ wà nínú ìlú ẹ jẹ́ oyè nínú ìlú ẹ mọ̀ọ́mọ̀ jẹ́ oyè yẹn nítorí pé káyé ò lè bá àmọ́ yín mọ́ oyè yẹn tó pé kẹ́ ẹ mọ̀ bá parẹ́ máyé kẹ́ lè bá àmọ́ yín lọ́mọ ìlú ẹ wá jẹ́ oyè yẹn ẹ wá tó ṣẹ̀ṣẹ̀ tó wá ń gbógun ti ìlú àwọn tó bá wá dúró ti ọ̀rọ̀ ìlú pé wọn ò fẹ́ kí ìlú ó bàjẹ́ àwọn lẹ́mọ̀ threatening àwọn lẹ́mọ̀ kú láyà sókè a ó gbé ẹ tó bá sọ̀rọ̀ a ó gbé a ó tì ẹ mọ́lé àwọn tó tì mọ́lé sọ èrò pé wọ́n kú síbẹ̀ ni olódodo ò ní kú sípò ká kò ní kú sínú àpò ìkà olódodo ò ní kú síbẹ̀ ká tó wáyé pé olódodo ọmọ láyà bí kìnìún ni kò sí tẹ́lẹ̀ ṣe pẹ̀lú mi personally kìí ṣe pé mo fi ń ṣèlérí ìgbàgbọ́ mi sọ́dọ̀ Ọlọ́run ọba ni ẹ kàn máa halẹ̀ lásán ni màá kàn mo lè ṣe mi ò tẹ̀ ní ṣíva wàláì torí pé kò sí ẹ̀kọ́ sọ́kan nínú àwọn ẹ̀tọ́ ẹgbẹ́ wọn lọ rí tì mọ́lé tán lọ tó bá jáde tó ẹgbẹ́ òun kì í ya nǹkan mọ́yàn lọ́wọ́ wọ́n yẹ ẹ̀kọ́ mi mọ́ alẹ́ ẹ̀kẹ́lẹ́ nìkan nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀tọ́ ẹgbẹ́ wọn lọ rí tì mọ́lé lórí pé lórí ọ̀rọ̀ ìlú ni tó fi di pé wọ́n fi lọ rí tì mọ́lé nígbà tó padà jáde ńkọ́ ó gbà fọlọ́run ọba ibi bọ́lọ́run ọba ti ṣe tónú at the end of the day Ọlọ́run change life ẹ̀ gbogbo apátápátá nílùú Ògbómọ̀ṣọ́ kò sẹ́ni tó lè lánàá tó lè sọ pé lágbájá lọ sẹ́wọ̀n rí òun gan fúnra rẹ̀ nígbà tó bá jókòó tẹ́ máa ń sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ báyìí tí ń bá ń ròyìn tójú òun rí láti mọ́lé nítójú òun rí ni pé èèyàn fẹ́ lè mọ stop ẹ̀ pé kí lẹ́ ń sọ yìí ibi tẹ́ ẹ lọ ní pé ẹ jẹ́ kí n sọ but Ọlọ́run ti jẹ́ kí ògo rẹ̀ kó bo àwọn trials ìgbésí ayé rẹ̀ Ọlọ́run ti kó bo bẹ́ẹ̀ bá ṣerú rẹ̀ fúnra wa igan náà wà láìtàlá àwọn ò ní kú síbẹ̀ instead àwọn jáde wa ní tó yẹ pé àwọn àrọ́mọdọ́mọ yóò mọ̀ gbọ́ wọ́n sì mọ̀ bá nínú sọ pé intẹ́ ṣe pẹ̀lú wa ní kí ló dé à ń sọ̀rọ̀ ẹ̀rọ àṣìṣẹ́ náà sọ pé ibi tó bá wù yín lẹ́lẹ́ jókòó sí ibi tó bá wù yín lẹ́lẹ́ jókòó sí this is not a political party ọ̀rọ̀ olólélẹ́ yìí tẹ́ bá fẹ́ ṣe politically ẹ gbé oyè ìlú Ògbómọ̀ṣọ́ ẹ gbé kalẹ̀ ẹ sọ pé oyè tán fi yín jẹ lábẹ́ àṣẹ ìlú Ògbómọ̀ṣọ́ oyè ẹ̀yin ẹ gbé kalẹ̀ iṣẹ́ tí ìlú bá rán yín pé kẹ́ ẹ sọ pé ẹ ò ṣe torí pé tíṣẹ́ bá rán yín níṣẹ́ pé kẹ́ ẹ lọ́ọ́ rè ṣe strong Ògbómọ̀ṣọ́ lọ́nà yín níṣẹ́ Ṣàngó Ògbómọ̀ṣọ́ lọ́nà yín níṣẹ́ àbúrò máa ń halẹ̀ pé ẹ lágbájá fojú rẹ̀ dá nǹkan kan tí mi ò bá ṣe tọba ńkọ́ kí ló fẹ́ ṣe pẹ̀lú mi ẹ ò ṣe ní ṣe tọba nígbà tó wà lábẹ́ ọba where is that been done in anywhere in life that you are under somebody tẹ bá sọ pé kò sí sálárì mẹ́ ẹ fi sílẹ̀ náà ẹ fi sílẹ̀ mẹ́tọ́ pé máa ń wọnú pé kò bá sí sálárì ní lórí bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó wà nílùú ìbò náà voluntary services tó pọ̀lọpọ̀ ń ṣe inú padà jàǹfààní rẹ̀ I don't think I can forget this. Ìjọ kan bẹ tí a ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ nìkan ó ní kíníkan èrè kíníkan bẹ tóun jẹ tóun ò lè ever gbàgbé rẹ̀ nílùú òyìnbó a ní kílé èrè tó jẹ ó ní ìgbà táwọn wà ní kékeré àwọn ọmọ ṣe scout kíníkan kankan ní Nàìjíríà this and that máwọn ti ń ṣe àwọn grow nínú scout yẹn dé pé òun ní certificate òun ní award òun ṣe kíníkan nígbà tóun dé lu òyìnbó kí ló fẹ́ ṣẹlẹ̀ sóhun òun bá ṣẹlẹ̀ òun bá tó dijọ́ òun bá l'accident ìgbà tóun l'accident wọn rush òun lọ hospital nígbà wọn gbé hospital yẹn sẹ́mà kò dàbí ti Nàìjíríà the private hospital they are ready to take care of you to some certain level kò tó pọn so ibi tẹgbẹ́ ní sọ pé kán lọ sí ó bá rántí pé òun mọ̀ ṣe scout rí lọ́ba ní kan lọ sínú ní kan lọ rí bá òun mú àwọn dọ́kúmẹ́ntì kan wá ibi kan kọ́kọ́ fi léhùn fi pin kalẹ̀ pé ẹni yìí ìṣẹ́ tó lè sálọ tàbí kan bá treat ẹ̀ lọ́ba mú kíní ìwé lọ́ba gbé kalẹ̀ fún pé ó ṣe scout immediately ìlẹ́ni tó fẹ́ treat rẹ̀ pé boy scout you serve for so numbers of years fún nǹkan tó rẹ̀ ṣe yẹn gbogbo tó bá ti bá ròyìn kọ̀ yẹ ká tó máa gbó treatment lọ́wọ́ yín ó ní gbogbo treatment tó ń ṣe níbẹ̀ tó ń fi parí kíkúrò nílùú òyìnbó yẹn ó ní hospital yẹn lòún lọ òun kì í san £1 because ó ti dedicate ara rẹ̀ láti fi serve scout nígbà tó wà Nàìjíríà nígbà táyé fi ń jáyé dáadáa kò tí ì bàjẹ́ nísìn o reincarnation náà ní wá gbígbà bá ṣe wá náà láti máa jọba wọn ara wa lò ẹwà pẹ̀lú ìlú ẹwà pẹ̀lú ọba wọn fi yín júre lábẹ́ ìlú ẹwà gbogbo tìlú ẹwà wọn sọ pé ibi tó bá wù ilẹ̀ mi lọ ní tó bá lé mú tó bá jẹ́ pé ibi tó bá wù ilẹ̀ lọ you have to resign from that post then ẹ̀rẹ̀ jáde pé a ò fẹ́ yín ní orí throne yìí ibi tó wà ní ìsìn àwọn ṣe pẹ̀lú ọba afẹ́ gbogbo tó bá ní kò ní ìdíkẹ́ mọ́ you are cowards you are all cowards èmi Zubairu Mohammed ẹ máa wúwo pé a ordinary word cannot threaten me ẹ̀yin èèyàn wọ́n ti ń threaten mi pé wọ́n fẹ́ gbé mi wọ́n ti ń threaten mi mo ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan ti ń pè mí tán ti ń bú mi
wọ́n ti ń threaten mi wípé wọ́n fẹ́ gbé mi pé mi ò ní right láti support ọba but àwọn ní right láti go against ọba. Wọ́n ti ń threaten mi. Mo dẹ̀ ti sọ wípé àwọn ọlọ́pàá ti kọ́ mi lọ́gbọ́n tipẹ́tipẹ́ wípé gbogbo ẹni láti gbà náà àwọn náà kọ́ mi ní kíni setting yẹn pé gbogbo ẹni tó bá ti ń pè mí ní fóònù mi ti wà ní automatic record. Tó bá ti wà ní automatic record by the time tí mo bá parí kíní yẹn tán tó bá yẹ pé ọ̀rọ̀ tí mo bá need ni mo lè save ẹ̀ tí mo bá need ẹ̀ kí n delete ẹ̀. So I have different type of calls. Àtàwọn ọmọ kéékèèké tó máa ń pè mí àwùjọ ẹ̀pà ni tó bá rìn nígboro tó bá ṣe kí ní gbogbo wọn ni mo ní mo trace o. Kódà mo ṣe pẹ́ tó l'Ógbómọ̀ṣọ́ mo ṣojú yìí èyí tí ń threaten me from time to time mo fẹ́ mọ ojú rẹ̀ torí by the time tẹ́mi náà bá fẹ́ ṣe nǹkan lórí rẹ̀ màá lè mojú ẹni tí mo tó pé ẹni tí mo wí ni call tó fi pè mí ni number tó fi pè mí ni tí ó wà ṣùgbọ́n kí ni mo ṣe torí bá ń defend ìlú Ògbómọ̀ṣọ́ yóò bá tẹ́yìn lọ́rùn nǹkan tẹ́ bá ṣe tí ò bá da lẹ́gbọ̀wọ́ kúrò ń bẹ̀ lẹ́kàwọ́ gbéra ẹni tó bá mọ̀ pé òun bá fẹ́ ṣe ti kábíyèsí yóò kàwọ́ gbéra báyìí ní ọmọ òwà by that ti máa ń wo ibi tó bá fall sí yóò sì pàtẹ́wọ́ sí ibi tó bá fall sí ayé ò ní bá mọ̀ wípé torí pé olóṣèlú ló ṣe nìyẹn àmọ́ ẹni tó bá yẹ pé oyè ìlú lọ́ba jẹ tẹ́ pé òun pẹ̀lú lọ́ba wà kò sọ́gbọ́n tó lè dá àfi kójú kò tètè tọba tọba lòun ò ní ṣe tọba definitely yóò sọ oyè yẹn kalẹ̀ tọba tí lòun ò ní ṣe tọba yóò sọ oyè yẹn kalẹ̀ pátápátá tọba tí lòun bá ti ṣe tọba kò sọ́gbọ́n tí ó dá yóò gbé nǹkan tó wà lọ́wọ́ rẹ̀ yóò gbé kalẹ̀ ní oyè ọba ní tí ó bá ti tiẹ̀ lẹ́rùn wàá gbé kalẹ̀ ní wàá gbé kalẹ̀ tí ó bá ti tiẹ̀ ọlọ́run wọ́n sì mẹ́ni tó ṣetán láti fẹ́ serve ìlú láti kọ́kọ́ hold kìíní yẹn bóò náà ṣe máa ń fi èèyàn joyàwó òdì tí ò ní lè gbẹ́dì ẹ nínú ìlú àwọn tó wà nínú ìlú threatening ọba wọ́n ń búyẹ̀ wọ́n ń ṣe kíní wọ́n ń búlẹ̀ ọba anyhow gbogbo ẹni tẹ́ tó wà nínú position tẹ́lẹ̀ stop wọn gbé ibi kó jẹ́ pẹ́pẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹni ni tẹ́fi stop wọn lè stop wọn àwọn tó tún wá ń defend ọba àwọn náà tó wá kú tẹ́sí pé á deal pẹ̀lú wọn ni ẹ tẹ̀ wá lọ rí sí wọn ẹ wá rò pé alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ lè fi yín sílẹ̀ tẹ́ máa ronú pé ẹni tí tún ṣe tìlú lẹ́yìn rò pé ìfẹ́ ṣàbúrú lórí wallahi alazim summa billahi allazi la ilaha illa huwa ọlọ́wọ́ bá tẹ́ rí wallahi tallahi kẹ̀kẹ́ ṣàkóbá alábùsí ìgbẹ́ ìṣẹ́rí mi yìí wallahi tallahi mi ò bẹ̀rù anybody mi ò bẹ̀rù anybody ẹ mọ́ rò pé ẹnì kankan lè fi ọ̀rọ̀ ó lè fi threaten mi wallahi ẹnì kankan ò lè fi ọ̀rọ̀ ẹnì kò lè fi threaten mi èyí ò lè fi ìjọba threaten mi torí tí wọ́n bá tì mí mọ́lé yìí ní jẹ oúnjẹ yín láti mọ́lé mi ò ní jẹ oúnjẹ yín tí wọ́n bá ti mọ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ́ mi ò ní jẹ oúnjẹ yín màá mọ́ ní láwẹ̀ ni màá dẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà lé lórí láti inú bí tí mo ti wà láti mọ́lé ni mo ti mọ̀ kọ́lọ́ ó ti bá yẹn jẹ́ pátápátá láti inú bí tí mo ti wà torí pé Ọlọ́run ni màá bá sọ níbi tí mo wà yẹn kí n wà nínú ìtọ̀ kí n wà nínú gbogbo kò inú ọkàn mi ò lè jẹ́ ìtọ̀ máa bẹ Ọlọ́run ní láti àtìmọ́lé fúnra ara yín láàárọ̀ òní pé kí n jáde ṣùgbọ́n kí n tó jáde wàláhì aburú yóò ṣe ìran yín tó bá jẹ́ pé lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ni ẹ gbàgbé ẹ má tẹ̀rẹ́tì mi mọ́ ẹ má wulẹ̀ pè mí ẹ jẹ́ kájọ máa wọra wa tábà tó dúró kájọ máa mọ́ra wa lójú tí nǹkan bá jọ wà láàrin mi pẹ̀lú èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ní kò ní sí láàrin òun pẹ̀lú kọ́ mọ́ sí mọ́ èèyàn ń kú ní àmà pítọ́ wá fàyè lẹ́kọ̀ọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ ẹ wà mọ́ tírẹ́tìrì ṣé bí wọ́n ṣe ṣayé nìyẹn tí nǹkan bá we all disagree to agree tí nǹkan bá wà tí ọba yẹ yín lágbájá tó fà tí mo fi ṣe báyìí ni tàmọ̀dún tí mo but kì í ṣe pé threat you want to threat me lórí kíni just like that ẹ kàn jẹ́ pé mi ní ẹ kàn wá tẹ threatening life mi I will not call your name because you say you don't want me to call your name after this tẹ bá pè mí I will call you don't if you call me again I will call your name torí immediately ni mo ti sọ fáwọn tó yẹ kí n sọ fún and the post found only post sí so anybody that call me again nínú ẹ̀yin tẹ́ ń sọ fún bẹ́ẹ̀ ẹ fẹ́ kí n dárúkọ yín ẹ fẹ́ kí n dárúkọ yín máa wá padà pé orúkọ yín torí pé Ọlọ́run ti ṣe pé mo ti rìkọ́dì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ bá pàdé tó anything tó bá ti ṣe mí nísìnyí mo ti send ìkíni ẹ̀ sọ́dọ̀ àwọn ìpè tí anything bá ti ṣe mí ìlérí ti wà ń bẹ̀ so I will not go the day is that I should not call your name I will not call your name but tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ ní gbangba níwájú kábíyèsí tá a bá bá ru yín pàdé níwájú kábíyèsí àwọn ọmọ sọ fún kábíyèsí pé lójú gbogbo ayé ni lágbájá ọlọ̀tẹ̀lú ni ìwà báyìí ní wùsílù that's my own I don't fear anybody I don't fear anybody I don't fear anybody lókun gbàgbọ́n máa ti wà lórí òdodo mi that is the truth of the matter Zubairu Muhammed Taofeek lẹ́wọ̀ mo ti ń ṣe léyìí kó tó di pé mo wá sọ Ògbómọ̀ṣọ́ mo ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ẹ tún lọ rí béèrè mi wò mo ti ń ṣe gbogbo orílẹ̀ mo ṣe lórí Tinubu mo ṣe lórí Fáyọ̀ṣe mo ṣe lórí gbogbo àwọn tí mo ṣe lórí gbogbo wọn kò sí kankan tí wọ́n jẹ́ pọ́n ti fọlọ́pàá threatening mi rí
dípò pé wọ́n gbé mi èyí tí mo ṣe lórí àwọn nepa gan wọ́n invite mi ni mo dẹ̀ lọ sọ tẹnu mi àwọn ọlọ́pàá yẹn gan tún fún mi ní applaud níbi táwọn ọba ṣe tẹ́ni káwọn ṣe báyìí yóò dàbẹ́ nípa àwọn go wrong from what àwọn ọ̀gá àwọn náà kí ló dé àwọn tó ń sọ̀rọ̀ lórí pé kí ni a ò lè jọ rọ́ọ̀bù minds ẹ wá jẹ́ pé gbogbo nǹkan tẹ́ ń ṣe l'Ógbómọ̀ṣọ́ ẹ̀ mọ̀ fi tírẹ́tì wọn torí pọ̀pọ̀lọpọ̀ nínú wa l'Ógbómọ̀ṣọ́ àmọ́ nǹkan tí ń jófin l'Ógbómọ̀ṣọ́ ló jẹ́ pé pé ń tà lọ sí kóòtù ọmọ jẹ́ tuntun lójú wa if not it's a wonderful thing to do láti pé kẹfì òfin kẹfì yanjú ọ̀rọ̀ tó bá wà but kì í ṣe threat does not shake me. I'm 67. I am not your kid. I'm not your kid. I'm 67. You don't threaten me. Because I don't threaten anybody in anything I'm saying. You defend yourself. Emi will come out and tell the whole world. But you did not defend what I said about you. Now the next thing you have to do is to call me and threaten me. And I thank God where I am. I'm a young boy. I will not call your name. You don't want it. Ẹni tó bá ṣe dáadáa nílùú kò ní sọ pé ká má pa orúkọ òun. Ẹni tó ṣe dáadáa yóò mọ̀ fẹ́ ká yóò mọ̀ pé òun ló ṣe dáadáa kódà yóò mọ̀ béèrè pé ó tiẹ̀ wá rántí mi nínú ọ̀rọ̀ ẹ jẹ́ kí n rántí mi nínú ọ̀rọ̀ náà ẹ jẹ́ kí n mú example kan wá fún wa. Bàbá wa Sàrùmí họ́ọ̀lù Ògbómọ̀ṣọ́ yẹn bó ṣe wà yẹn ti tó wà láàfin bàbá yẹn ló kọ́ ìmáàmù àná tó lọ bàbá wa Sàrùmí pẹ̀lú bàbá wa Adétayọ̀ kọ́lọ̀ ọ̀fọ̀ àkọ́bà fọ̀hún kí wọn inú ṣọ̀wọ́n àná ránṣẹ́ pé tó ní kan máa bọ̀ nígbàtí ìmáàmù ti tó jáde láyé a nídi ìmáàmù ní ìsìn àwọn tó bá kan ní ìsìn afẹ́kẹ́ lọ́rí bá sọ̀rọ̀ lórí wọn kẹ bá mú ọmọ òye wá tí ó sì wà capable tó gbogbo ní lójú ti wà tó jẹ́ tó ní ìmọ̀ tó sì dàgbà tó sọ fún wọn nígbà yẹn lẹ́sẹ̀kẹlẹsẹ̀ ni bàbá wa Adétayọ̀ sọ fún wọn pé a sì lẹ́nìkan ó dà ìpínlẹ̀ tó ń Kaduna lọ́wọ́ we will spend our time to convince him in order to come mo sì lọ rí convince bàbá wa ìmáàmù àná nìyẹn ní Kaduna láti pé kí wọ́n wá at the end of the day the whole ceremony just went and everything the same Sàrùmí yìí ó ń bẹ láyé kò kú ó sì tún náwó lọ nílùú ó sì tún gbìyànjú lórí ẹ̀sìn up till this moment the same irú Sàrùmí yìí ìní irú ọmọ rádaràdá tẹ ẹgbẹ́ wọ̀lú wa yìí ń pe Sàrùmí ní ọmọ rẹ̀ ń pé kọ́mọ rẹ̀ gbogbo àwọn tẹ̀ rí ọmọ mi ni wọ́n gbogbo wọn lọ́bẹ̀rẹ̀ sí tọ́ngláṣì gbogbo wọn ká tó wá wípé owó dùn ní tí àwọn náà tí wọ́n yé ṣe dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀sìn skúù tán kọ́ kalẹ̀ láti gba ayé bàbá wọn ẹ̀gbọ́n wọn tó ló tó continue ó jáde láyé àwọn náà tó gbé responsibility wọn gbé sórí wọn tó ń ṣe lọ mélòó nínú àwọn tó jẹ́ pé wọ́n tó ń wà against ìlú ní ìṣètò ẹgbẹ́ wọn sì lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yunusa tó pé nínú ilé kí wọn iná ti kéwú náà ti jáde ẹlòmíì àti uniform àti ìwé ọ̀fẹ́ ló fi jáde ló fi kéwú ló fi ṣe gbogbo rẹ̀ who are now rebelling against the land ẹmọye thousands àwọn èèyàn tọ́lọ̀ nìkan lẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn the same irú eléyìí ni irú Yunusa of 45 ní sọ fún gbogbo àwọn eléyìí ọmọ mi ni ẹ lajú sílẹ̀ ẹ ń rí ebọ́rọ̀ lèmi sọ ní ìsìn lẹ́ ń pè mí lẹ́ ń tírẹ́tì mi ṣé ọ̀rọ̀ tèmi sọ ṣé mo bú yín ni àbí ṣé ó tó ń tí ẹ fi lè mọ tírẹ́tì mi mo lè fọlọ́pàá gbé ẹ ó tó yùn so mo tẹ̀ fẹ́ kẹ́ fọlọ́pàá gbé mi káwá compare and contrast pẹ̀lú ẹni tẹ́ ń torí rẹ̀ ṣe tèmi mélòó ló sọ sí wù sẹ́yìn threatening rẹ̀ ókè torí kọjọ́ mọ́ tí torí bẹ́yìn ẹ wà ní position yẹn ẹ wà lè threatening ẹni tó bá sì kí ẹni tó bá wà lọ́dọ̀ yín kọmọṣẹ́ tó bá wù lọ ó jẹ́ kí sólà kọmọṣẹ́ nǹkan tó bá wù kálẹ̀ káàkiri gbogbo yóò bọ̀ síbi tó bá wù ẹ wà máa bẹ̀rù ẹ mọ̀ bu kábíyèsí ẹ mọ̀ sí ẹ ní rìgáàdì fúnra ara yín dípò pé ní rìgáàdì ẹ̀yin ò ní rìgáàdì fúnra ara yín tó bá ti wá sọ̀rọ̀ tó bá ti wá kàn yín ẹ̀yin wà máa ṣíbà ẹ̀yin ò fẹ́ kán sọ̀rọ̀ nípa yín wọ́n sì sọ̀rọ̀ nípa kábíyèsí ẹ̀yin ò lè jáde kẹ́ ẹ lè sọ̀rọ̀ ẹ dẹ̀ wà ní position láti stop gbogbo kíní ẹ ò lè stop ẹ it is very 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 devastating. It is so saddening. It's so saddening. Lè ṣe kankan tó kí n kú lọ. Ikú mi ò dẹ̀ sí lọ́wọ́ yín. I will not call your name, but other people that their name will have to come. Nígbà tó lọ bá ní yóò jáde pẹ̀lú rẹ̀ papọ̀. Ọwọ́ èyí tá a sọ ní pé mo náà gbá ẹsẹ̀. Èyí tẹ́ ṣe ń dáadáa sáà sọ pé ṣe ń dáadáa. Èyí tá lé ní èyí tẹ́ yé dé tá lé ìrọ̀ṣẹ̀ wá ń pè mí ẹ̀wọ̀n threaten me. Don't call my name. If you do it again, I will take police to come and arrest you. Minister Jubei, it's less than 1 minute talk. You now threaten me, and I tell you yes sir. If you are watching my video by now, you know what you yourself know. I want everybody to suffer. Somebody just suffer. I ain't my pelo bani kama survive. Muti mama. I want all of us to send the voice note and say, it's my own phone. I have the right to record anybody from my own security.
with the level of thing and I have to pass it to my own people in case anything should happen to me. That is it. Am I binu? Kese pe bá mo binu ke pe bá mo divert. Ọ̀rọ̀ yìí náà ni mo ń sọ lọ́wọ́. Tí mo ṣe findings ọ̀rọ̀ lu náà mo ń ṣe lọ́wọ́ tí mo ṣe fún àwọn tiny tí calls ẹ fi wọlé, tí threat fi wọ bá mi, pé mo pe àwọn orúkọ àwọn nìkan nínú kíní mo bá tó orúkọ àwọn fọlọ́pàá gbé ni. Ọjọ́ ọ̀rọ̀ ń bọ̀. It might not be on this life, but àfin láti lọ rí sọ kọ́lọ̀ pẹ̀lú gbogbo wa. So adájọ́ pa wo fídíò yẹn, ìgbà tó wo fídíò yẹn gẹ́gẹ́ bí tí mo ń sọ lọ nípa ọ̀rọ̀ ilé Ayélára, ẹni tó jẹ́ lọ́ọ̀yà ilé Ayélára iná rise. Ọlọ́run bá yóò ṣe dáadáa fún gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ wà ń bẹ̀. Ọlọ́run bá yóò ṣe dáadáa fún gbogbo ẹ̀yin lọ́ọ̀yà tẹ́ wà ń bẹ̀, gbogbo yín pátápátá Ọlọ́run ṣe dáadáa fún yín. Mi ò kọ́ yẹn kéré. Bọ́n kàn bẹ Ọlọ́run bá pé nínú dáadáa tọ́lọ́run bá ṣe fún gbogbo yín tó wà níbẹ̀, mo tún béèrè fún extra kọ́lọ́run bá kọ́ bá mi fi extra kún lọ́ọ̀yà ilé Ayélára. Ló bá dìde ló bá sọ pé my lord, ọkùnrin yìí àkàfẹ́ máa blame ẹ̀rọ tẹ́ bá ní ká gbogbo nǹkan tá tí gbogbo àìjọ gbọ́ yìí kì í ṣe pé báyà nǹkan tó wà somehow threatening sí anybody àbí to the judiciary. Ó dàbẹ̀ ní pé báyà advice báyà bí tó bí ti bá wa ló bí ti bá wa lákọ̀ nígbà báyà ó fẹ́ dàbẹ̀ ní pé fi síbi kan but ẹ bá léyìn náà lè bá fẹ́ wò kò tún nǹkan tẹ́ lè wò tí kì í bá ṣe bẹ́ẹ̀. Kódà àwọn the other side náà wọ́n ń ṣe nǹkan míì tí ò dá nínú àwọn tó pera wọn ní journalist nínú gbogbo wọn pàpà gan. Ẹ wo publication kan tẹ́nìkan ṣe jáde tó pera rẹ̀ ní gúdúgúdú náà bá ní ká gbé publication yẹn jáde ni lọ́yà yẹn wá ka gbogbo kíní yẹn jáde, wọ́n wá rí nǹkan tí gúdúgúdú kọ tó fi bú gbogbo àwọn lọ́yà yẹn àti lọ́yà àti tiẹ̀ gan tí lọ́yà àti tàwọn tó ń sọ̀pọ̀tì wípé ńgbà tí wọ́n ń bi Yusuf léèrè ọ̀rọ̀ Yusuf ń ṣe fún wọn ní back to back débi pé kíní ń ṣe kí gbogbo wọn débi kíní ó fi mú kí omi ọgbẹ lára wọn débi pé ògbẹ wọn tí gbogbo wọn ṣẹ̀ṣẹ̀ ń wá omi tí wọ́n mú. Adájọ́ ọ̀lànà gbogbo àwọn lọ́yà tó wà ń bẹ̀ wọ́n ju wọlé irú kí lílé they now see that publication pé nítorí nìyẹn. So náà wá wò compare and contrast ní tàn sọ̀pẹ̀ lára wa nìyẹn. Ọ̀rọ̀ tí lè yóò sọ tí pọ̀ jù ìpín lórí pé kí wọ́n wá àtúnṣe tó ń ṣe lórí kíní. Ọlọ́run bá yóò bá lọ́rẹ̀ mi adájọ́ ń láti ṣàlàyé fún the whole house wípé kíní kan tẹ́yìn ọmọ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní ìsinmi ìṣẹ́rí kéèsì yìí ó fẹ́ jẹ́ tuntun lójú gbogbo àwọn èèyàn. Ọkùnrin yìí mi ò gbé ẹ wá síbí torí pé kí n lè bá humiliate àbí torí pé kí n lè bá yẹ̀yẹ́ rẹ kí n lè bá fi ọ́ sẹ̀sìn, but torí pé nǹkan tí ò yí ọ ni mo fẹ́ kọ́ wá fi ojú rí kó wọn náà kó lè bá a mọ̀. And we thank God wípé you are able to see what is going on now. Bá a ṣe máa ń ṣe lójoojúmọ́ nù kì í ṣe púpọ̀ yàtọ̀ bá wa àwòrí nǹkan ṣe. Mo fẹ́ kó ojú kò kí n sọ story kan fún ẹ. Ló wá sọ pé òun wà níbi tí wọ́n ti ń tọ́jú òun ti drip wà lára òun èèyàn adájọ́ pé òun wà níbi tí wọ́n ti ń tọ́jú òun níjọ́ Sunday. Ẹnìkan ní north ó wá send video clip yìí gangan sí òun pé ń gbọ́ kí ní ṣẹlẹ̀ lọ ní judiciary yín ní ọ̀dọ̀ yín báyìí tán ní kẹwàá very careful. So ibi tí mò ń lọ nìyẹn pé gbogbo ẹ̀yin tẹ́ ń fọkàn sí pé àwọn Yunusa lọ́rọ̀ rí pẹ́jọ́ wọ́n fẹ́ fi ṣe kíní kan ní mẹ́nu kúrò ń bẹ̀ kò kàn wọ́n. Àwọn sáìdì Yunusa kọ́ ló ṣe kíní, àwọn lọ́yà àwọn òṣè kankan tọ́jọ́ mọ́ bẹ́ẹ̀. Well, mi ò ní speculation ni pé àwọn ni, but mi ò ní speculate lórí nǹkan tí mi ò bá mọ̀ wípé ó likely kọ́ ẹ pé àwọn náà fún lọ́yà yẹn láti north wípé kó send ẹ̀ sí adájọ́ ẹ̀kọ́ lè bá rí nǹkan tó bá ṣe. So which has got nothing to do with the law. So adájọ́ yẹn bá rí pé doctor drip tó ń fi sí mi lára yìí Ọlọ́run bá kò nípa ó yóò jẹ́ kẹ́mi wọ́gùn wàá padà yọ drip yìí o torí kíní yìí ó bá èmi gangan fúnra ara mi wí. Ẹ jẹ́ kí n find out ìjọ́ ní kéèsì àwọn ará Ògbómọ̀ṣọ́ wọ́n á discover wípé ọ̀la Monday èèyàn níjọ́ Sunday yẹn. If this is the case ẹ mọ́ ò lè fi drip sí mi lára. I'm going to the court tomorrow. Àwọn bá fi wá sí court ní ìjọ náà. Even to his own dismay nígbà wọn wá sí court yẹn ní àná wọ́n tún ṣẹ̀ṣẹ̀ tún béèrè pé ta ni ń jẹ́ báyìí kó tó di pé Alhaji dìde pé àwọn ni àwọn ṣe kìíní yẹn. So kò sẹ́ni tó fọkàn sí pé bóyá wọ́n lè wá wọ́n lérò pé bóyá wọ́n lè máa dọ́jà ara wọn wá lọ́yà tó fẹ́ defend wọn wọ́n wá tó ṣe kìíní kankan ni, but at the end of the day àwọn gangan fúnra ara wọn wá wà lórí ìjòkó tẹ́ fi play gbogbo kìíní yẹn. So adájọ́ wá fi wá sọ wọn pé ọ̀rọ̀ tí àwọn gbọ́ yẹn ló trigger àwọn torí tí kì í bá ṣe bẹ́ẹ̀ kéèsì yìí àwọn bá ti jókòó lórí kéèsì yìí. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá sọ story kan fún àwọn tó wà ń bẹ̀ yẹn àti Alhaji wípé kíní kan tí òye yẹn ni wípé
ẹjọ́ yìí similar case like this, exactly this type of case from this very same person ó ti wá sí ọ̀dọ̀ àwọn tí gbogbo wa tá à ń bá ń follow trending bí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ sí ń bọ̀, ó ti wá sọ́dọ̀ àwọn rí nígbà ayé àwọn Ṣọ̀ún council tí Yunusa pe ẹjọ́. Nígbà tó pe ẹjọ́, àwọn dẹ̀ sọ fún wọn pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ nu lé ni, kì í sọ̀rọ̀ court tí ẹ̀ bá ń fẹ́ àlàáfíà fún ìlú, tí ẹ̀ bá sì fẹ́ àlàáfíà fún ẹbí. Torí tí Yunusa bá sọ pé wọ́n lé ayé lára lòun, èmi lèmi fi léyìí kún, èyí tí wọ́n fẹ́ sọ yìí èmi ni mo fẹ́ fi kún o, pé tí Yunusa bá sọ pé wọ́n lé ayé lára lòun, òun pẹ̀lú lé ayé lára tó jọ fèsì ara wọn ní court sí ẹbí ó bàjẹ́. Tí Yunusa bá sọ pé ọmọ Ògbómọ̀ṣọ́ lòun, òun pẹ̀lú àwọn olóyè ìlú wọn ti jọ fèsì ara wọn, bóun ó sì máa ṣèjọba ìlú lọ, èmi lèmi fèyí kún o. So wọ́n á ní so àwọn sọ fún wọn pé ilé ni wọ́n ti lọ rí ṣe. Torí náà condition táwọn fi fún wọn kan fi lọ rí ṣe, wọ́n gbé kéèsì yẹn jáde, ó kúrò ní court. To his own dismay, àgbà táwọn tó ń gbọ́ pé ariwo ń sọ ní nígbà tó sì kan àwọn, ìgbà tó rọrùn sí ni kí ẹjọ́ ìpè ìtúndí wípé Chief Justice ló mọ̀ if I'm not mistaken pé ló gbé kéèsì yẹn láwọn lọ pé ẹ̀yin àwọn gangan làwọn ó treat kéèsì yìí, being that pé wọ́n ti ní idea kéèsì yẹn láti lè wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó ṣe ń bọ̀, wọ́n ní túmọ̀ ní ẹ̀. So ẹ̀yin alájùtẹ̀ jókòó kéèsì báwo ṣe nǹkan kan lórí ní tó wà nílẹ̀ bí ìgbà àtàkókò bó ti ṣe rí ń lóbi tí kìíní ẹ̀ fi rí bí ó ti ṣe rí. Àmọ́ látàsìkò yín lọ, àwọn tó wọ́n ọ̀jì yín alájì pé kẹ́ gbìyànjú kẹ́yìn náà kẹ́ ẹ máa wá sí court, torí kẹ́ lè bá rí bí proceeding yẹn ṣe ń lọ tí ò fi ní sínú pé bóyá torí pé ẹ̀yin wà vocal ní ìsìn, nǹkan mìíràn tẹ́yìn náà bá ń sọ àwọn aráàlú ló lè mọ̀ ìpẹ́ni tó sọ ọ̀rọ̀ yìí ń jọ báyìí, ọ̀rọ̀ báyìí ni. And we thank God, èyí tí mo tó fẹ́ fi kún ní nísìnyí pé we thank God pé kì í ṣe pé bóyá aláàjì accuse wọn pé wọ́n gbowó ni wọ́n ṣe kí nínú wọn accuse anybody, ìmọ̀ràn ni ó wáyé kí ní ọwá sail through ọmọ àparí rẹ̀ ìgbà nìkan lórí jókòó kán sì mọ́ lọ lé wọn lálàáfíà ara, káwọn náà kán sì mọ́ wá sí court pẹ̀lú everybody kájọ mọ́ gbọ́ ogun tí máa ń lọ. So náà bá pe Shura committee ní ètí Abdulrasheed Abba tó wọlé láti pọ̀ fẹ́ lórí defend àwọn Shura committee láti pé káwọn ò lè dára wa láàmú lọ títí. Abdulrasheed wọlé pẹ̀lú gbogbo àwọn ìbéèrè tọ́pọ̀tọ́pọ̀ ṣe pẹ̀lú Abdulrasheed. Nínú rẹ̀ lè tó yà wá lẹ́nu ni pé Abdulrasheed ó dọ́jì fífi Kùránì búra. Wọ́n ṣe pẹ̀lú rẹ̀ ó lóun ní fi Kùránì búra wípé òun affirm ní wípé tó ń bá ṣe pé wàláì tàláì tó ń bá ti wí wípé ó ti gbé. Ibi tèmi wọn lọ pẹ̀lú Abdulrasheed tó ní wàláì tàláì ti gbé ní tóun ṣe, òun sì ti gbàgbé wípé gbogbo àwọn ọ̀gá wọn ní ojú ọ̀nà set tó wà nínú ìjọba pátápátá wọ́n mọ̀ gbé Kùránì dání báyìí níwájú ìjọba tó mọ̀ fi Kùránì búra pé àwọn fẹ́ take out of office. Wọ́n sọ pé wàláì tàláì gbogbo wọn. Òun náà PhD in view ni ó sì jẹ́ pé gbogbo ẹni tẹ́ bá ti ya PhD in view yìí náà lọ́pọ̀lọ́ yín máa ń dọ́ta dó ìfi máa sọ bí ẹ bá ti ṣe rí ni. Gbogbo wọn náà ń gbé Kùránì dání for out of office. Ẹ wá bá mi bí Rasheed Abba níbí yìí ni pé nígbà tí mo fi kọ́kọ́ gbé ẹjọ́ yẹn wá síwájú àwọn rọ́bítà láti àyímọ̀ l'Ógbómọ̀ṣọ́ tí mo gbé Quran tí mo fi búra lórí pé tí mo gbé wá síwájú wọn láàrin mi pẹ̀lú Ọlọ́run ọba ni mo fi gbé wá. Brother mi, àfáà mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, olólùfẹ́ mi, Imam Elewura, ó lọ rẹ̀ ra pure water, ó díwájú gidigidi, ó sáré lọ sáwọ́ bẹ́ẹ̀ méjì sí fún méjèèjì gbé wá nù pé gbogbo ẹ̀yin àfáà tẹ̀wà ń bí lónìí ìlú yìí ẹ wá lọ rí mọ́ ṣe àlùwàlá. Bí ọkùnrin ṣe fi Kùránì búra bẹ́ẹ̀ náà ni gbogbo àánú ṣe fi Kùránì búra pé a ò ní dáńtọ́ wà lórí ìjókòó yìí. Abdulrasheed Abba àjọ kírun níjọ́ náà ni òun ló lead wa ní ìrun àlásàrì ní mọ́sálásí tó wà ní ibi ìdí. Àlùwàlá yẹn sì kù lára rẹ̀. Abdulrasheed Abba mọ̀mọ̀ gbé Kùránì báyìí wọ́n mọ̀mọ̀ fi búra pé wọ́n mọ̀ ní da ìlú níjọ́ náà lọ́hùn. Àwọn tọ́jọ́ ṣe 11 men committee náà wà ní wọ́n lè jẹ́rìí ọ̀rọ̀ tí mo ń sọ yìí. But after tí everybody búra tẹ́tí gbogbo rẹ̀ bẹ̀rẹ̀ sí máa lọ, ìgbà tán padà rí ìnáwó ibi tí ọ̀rọ̀ ń lọ tó jáde lọ sílé tán wọ́n kọ ní ọ̀rọ̀. Nígbà tí wọ́n kọ lọ́rọ̀ lọ́ba sọ pé òun ní fọwọ́ bọ̀wé decision tí gbogbo committee nínú àwọn 11 ó lóun tó òun ní fọwọ́ síwèé.
kan tó ẹsẹ̀ tó lọ rí mọ́ set committee tán set kalẹ̀ káàkiri. The question I'm not asking tí wọ́n bí Abdulrasheed léèrè ní ìsìn àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wọn pátápátá pé ṣé nígbà tí wọ́n fi yan bàbá ìmámù àná àtàwọn tó ń pọn ìmámù sí kalẹ̀ káàkiri ṣé ṣúra committee kan lọ yan bàbá ìmámù àná? Mo ti sọ máa ṣe rí ní ìmámù àná látara bàbá wa Sàwùmí Báṣọ̀run Mùsùlùmí ti sin ń bẹ láyé, bàbá wa Adétáyọ̀ wọn ti jáde láyé, but bàbá Ìṣọ̀ún tó sì fà wọ́n lé wọn lọ́wọ́ wọn ò sí láyé mọ́, ṣùgbọ́n Báṣọ̀run wà láyé. Ẹ jẹ́ ká bí Báṣọ̀run léèrè pé ṣé ṣúra committee kan náà gbé lọ́wọ́, níbo làwọn eléyìí tán ti rí committee tán báwọn ṣe screening irọ́ tí wọ́n ń ṣe kálẹ̀ káàkiri, tẹni tí ọmọ kí wọ́n mọ screen ẹni tó kéwú, tẹni tí ó kàwé ọmọ screen ẹni tó kàwé, ẹni tí ọmọ nǹkan kan nínú ìwé tí wọ́n mọ páàsì ẹnìkan pẹ́ nìkan ló páàsì kẹ́lẹ́ bá àmọ́ gbé mo sọ fún pé gbogbo nǹkan tó ṣe àtàwọn tó gbé they adapt. Kì í ṣe pé mo bọ̀ ọ̀rọ̀ tí mo ń sọ ni, kì í sọ̀rọ̀ tí mo lè withdraw, ọ̀rọ̀ tí mo ṣọ́ọ̀lẹ̀ lórí ni. Àwọn tó ṣe screening, ẹni tó sọ pé òun lead screening kò ké nǹkan tí àwọn tí ń bá screening lọ́wọ́, kódà mú fún ló kéré jù nínú wọn nínú àwọn tọ́jọ́ jókòó tán wọ́n ṣe screening fún kọ́ṣẹ́ kìíní ní ṣe ìmọ̀ tí mú fún ní kò ní. Ká tó wá pé Imam Habibullah, ẹ má jẹ́ kí n purọ́ kan tẹ̀yìn jẹ, ẹ béèrè wò bàbá Habibu adájọ́ ni kó tó jáde láyé, bàbá tó bí Habibu adájọ́ ni. Almajiri program tí wọ́n ṣe ní gbogbo north tán fi kọ́ gbogbo school tán fi ṣe nǹkan kan, bàbá Habibu ni chairman Almajiri program fún Jonathan. Program wọn gbà náà tán fi kọ́ gbogbo lé kí nǹkan kan tán kọ́ kálíkà láti pé káwọn ọmọ kan kò lábẹ́ igi. Tí bàbá yẹn fi parí gbogbo program yẹn kò mú 1 naira bẹ̀ ìjọba wọn, kò mú 1 naira wọn jẹ. Lẹ́yìn allowances ibi tí wọ́n bá lọ hòtẹ́ẹ̀lì ibi tí wọ́n bá fẹ́ dé sí àbí tí wọ́n bá fẹ́ dé sí tí wọ́n bá fẹ́ jẹun kankan lókùn tó government provide, but kì í ṣe pé in the name of salary. Ẹ tún lọ rí béèrè wò bàbá Habibullah ìmáàmù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, ìmáàmù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tẹ́rin bí ẹ ṣe ń wo àwọn èèyàn wo tafsiri rẹ̀ ọdún yìí ìwọ̀n ayé àwọn lẹ́nu bẹ́ni pé wọn ò gbọ́ tafsiri rí. Ìmáàmù Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ tẹ́rin ìwọ̀n ayé àwọn lẹ́nu pé wọn ò gbọ́ tafsiri rí. Káàdì ni adájọ́ ọkọ̀ ẹ̀kọ́ law, Islamic law, tó fi lè ṣe adájọ́, tó fi lè ṣe ìdájọ́ ẹ̀sìn. Irú rẹ̀ làwọn tí wọn ò mọ nǹkan kan o, àwọn tí wọn ò lè gbé hútúbà Kùránì fún wọn pé kí wọ́n kán ké hútúbà Kùránì, wọ́n ti ké Kùránì kalẹ̀, ọ̀yà ẹ bá wa gbé, wọ́n yà fi style fi dọ́jẹ̀ ẹ̀yìn bàbá, ọ̀yà ẹ bá mi bí fún lágbájá kókè. Àánú ẹ má wọ̀rí mi náà mo ní kẹ́kẹ́ kò sí ọ̀run tẹ́yìn náà bá ti tẹ̀ àwa náà láké. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe rí nìyẹn. Ó wá jẹ́ páwọn ẹlẹ́ni ẹgbẹ́ kalẹ̀ kan mọ́ sí screen torí pé ọwọ́ kan àbòsí wà ń bẹ̀. Ìlọrin ni ìmáàmù wọn ti jáde láyé láti jọ yìí, ta lẹ gbọ́ wọ́n ṣe screen ni wọ́n ṣe screen ni wọ́n wà ní wọn wá ariwo wo lẹ gbọ́dì sí wọn sí sáré pé wọ́n fẹ́ fi ìmáàmù jẹ. Títa wọn ti tọ̀yọ́ níbi ọdún mélòó ló ṣe kó tó di pé wọ́n fi ìmáàmù jẹ. Wọ́n mọ̀ ní ọba tán kó tó di pé wọ́n fi ìmáàmù jẹ. Àbí wọn lọ́ba tán kí ló mú yín rọ́ọ̀ṣì kí wọ́n ní kẹ́ lọ rí mú wa ní àárín ọ̀sẹ̀ méjì. Tó fi di wípé kẹ́lẹ́ mọ̀ wípé àlàáfíà ń bẹ lára bàbá díẹ̀ kó tó di pé wọ́n lọ sí wípé ẹni lágbájá ń kọ́. Nígbà wọn sọ pé ẹni tó gbégbé orókè ní èmi ò ní play video yẹn, òun ni ó ń sọ fún wa, wọ́n fi orúkọ yẹn, wọ́n fi ẹni tí wọ́n ń pè ó fi pamọ́ ọ̀sọ́jáde tó bá dé kóòtù ṣe bó lóun pẹ̀lú bàbá sọ̀rọ̀ jọ wọnú ara wọn, àwọn jọ wọn sọ̀rọ̀ subhanallah Yunusa ń pa ìyá láyà bàbá ńlá irọ́ pé ọlọ́rọ̀ òun lòun pẹ̀lú bàbá sọ̀rọ̀ táwọn jọ ń wọlé wọlé lórí ọ̀rọ̀ láàárín 3 weeks ó ti wọ́n sọ pé wọ́n ti mọ bàbá, ó tún wá rí àwọn ẹlòmíì tó kó àtọmọ ọba o àti ìjòyè o àtàwọn tó wọ́n lo irú Yunusa ẹ̀dẹ̀ wà mú gbogbo dẹ̀ wá kórí yín sínú sáàbọ̀ ó dẹ̀ wá sọ̀rọ̀ gbogbo ẹ̀dẹ̀ believe ẹ̀sì wá jókòó ti bẹ́ẹ̀ wípé bàbá wọn wọ́nù wọn pé kí ni wọ́n yàn yí o ẹ̀hùn fẹ́ kẹ́kẹ́ lè máa mú kọ́là wọn fún yí o lè máa mú làwọn fún yí lè mú wọn kọ́là wọn fún kankan this and that, what is nonsense. Pé kábíyèsí sì ti wọ́nù yí pé kẹ́ ẹ mọ́ dààmú wọn o, kí ló lè bí sí kábíyèsí pé kẹ́ ẹ mọ́ dààmú wọn, ṣé wọ́n ti rí anyway bàbá rí tán fi fọwọ́ sí gbé ọ̀pálẹ̀ ọlọ́wọ́ náà, bàbá rí tí wọ́n dẹ̀ wọ́n tán fi ọwọ́ sí gbé ọ̀pálẹ̀ ọlọ́wọ́. Irú àwa yìí ò faramọ́ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ àti rí sáìnì pé you are nothing.
kan tó gbélé ọ lórí ni it is there. Èyí tó kọ́kọ́ hàn sí gbogbo ayé ni lẹ́tà tí mo kọ ní on the 2nd November kó tó di pé wọ́n padà fi ọ jẹ ni mo ti ń pariwo but ibo ló padà já sí, níbo láriwo mi pípa padà já sí tó pé kán tó fi ọ jẹ ni ẹ̀rí sì wà ń bẹ, àwọn tó ń pọ́n ẹlẹ́yìn gan náà mọ̀ pẹ́rí wà ń bẹ pé lójú wọn ni. Ṣé wàá lè mú àmẹ́ ojókòó ọgbà náà parapọ̀ ìwà àmẹ́ tó gba lẹ́tà yẹn? Mo tún wá há kọ́pì fọ́pọ̀lọpọ̀ yẹn tó ní mo print tó pọ̀ ni with my own money. Ẹ̀yin rádaràdá tẹ́ sọ pé ó sáré wá nítorí nǹkan tó fẹ́ gbà níbẹ̀ ó ṣe dó ẹ̀ṣẹ̀ ti mẹ́nu kó ń bẹ ní sẹ́yìn náà ti rí pé kìí ṣe pé torí owó ni mo fi wá, pé the right of ìlú Ògbómọ̀ṣọ́ ni mo wà fún. Ẹ̀yin lẹ escalate tó fi di pé títọ́ bá fi wọlé tí mo sì lè gbà kẹ́ yẹ̀yà àgbèrè. Mo ń try láti pé kí n separate ní pé ẹ fi tọrọ ti kábíyèsí sẹ́gbẹ̀ kan kọ̀ọ̀kan, kábíyèsí ọmọ kankan. Ẹ̀yin lẹ mọ̀ọ́mọ̀ kì í sì ṣẹlòmíì ìjẹkújẹ tó wà láàrin àwọn àfáà náà mú náà kíbọ̀ tán fi lọ rí kíbọ̀ kábíyèsí lọ́rùn, tán fi jẹ́ kíkíní ọmọ rọlù kábíyèsí. Gbogbo kọmitì lágbájá lọ sọ̀rọ̀ lágbájá lọ ṣe kíní tí wọ́n ń ṣe lọ́tán ṣe é bọ̀, kábíyèsí ò tí ìfijọ́ kan yọ Christian kan jáde pé nínú àwọn 25 mùsùlùmí tó fẹ́ jókòó yìí wọ Christian lórí mọ́ bá gbọ́n tán bá wípé wá mọ́ fún alé sí ọ̀rọ̀ kó ṣẹlẹ̀ rí. Tán máa sọ wípé mùsùlùmí ń dá iná àwọn gẹ́gẹ́ bí nǹkan tá Lájí Mọ̀súrù wípé kan wọ́n dẹ̀ sí rọ́ ni àbí Sálájí Mọ̀súrù kì í ṣe mùsùlùmí. Sálájí Mọ̀súrù fẹ́ sọ pé òun kì í ṣe mùsùlùmí. Sálájí Mọ̀súrù ọ̀dàmú òlù gbogbo ẹnu mò ń fi sọ sí Alájí Mọ̀súrù fẹ́ sọ pé kò dààmú ìlú. Abálájí Mọ̀súrù ṣe jókòó tó fi jókòó sínú òkùnkùn, nínú òkùnkùn tó jókòó sí yẹn tó òun rí àwọn tó ń wà lọ́ọ̀kà àwọn tó ń rí wọn ìwọ̀n sákàkiri inú ní yàrá òkùnkùn yẹn ìwọ̀n sọ pé èmi ní ẹ wá mú mi níbí àwọn tó wà ń ta wọ́n ṣe wàhálà pé níbo lọ́wọ́ tó jẹ́ pé òun dẹ̀ rí wọ́n dẹ̀ mọ́ Ìbálájí Mọ̀súrù máa wọn tó mú wá bá wọn. Ṣùgbọ́n Alájí Mọ̀súrù ti padà mọ̀ pé rọ́ ni. Well, wọ́n fẹ́ o wọ́n kọ́ o by hook or by crook Yunusa ọ̀sẹ̀ ni tó mú wá s'Ògbómọ̀ṣọ́. Tí Yusufu ti bọ́ra mi ò dẹ̀ bá Yusufu wí ìgbà tẹ́ gbé Yusufu wá tẹ́lú òun ni bàbá rẹ̀ tẹ́lú òun ni ṣebí Yusufu ti yẹ nìsín kò ṣe ní bọ́ra. Ẹgbẹ́ Yunusa wá wọ́n fún ní mọ́tò míì wọ́n tún fún mọ́tò míì ó tún rí àwọn international connection here and there òun sì wà tí ń mú pa. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín, ọ̀kan nínú àwọn tó gbé Yunusa wá tó fi débi tẹ́lẹ̀ yìí níjọ́ kan on a good day àjọra àjọ sọ̀rọ̀ ẹ̀dẹ̀ advice àwọn Alájí Mọ̀súrù nígbà kan pé tó bá jẹ́ pé wọ́n mọ̀ ní kíkíní òtútù báyìí wọ́n bá kàn invite lọ́ba níkà lọ sí Àbújá ni wọ́n bá sọ pé ọ̀rọ̀ ilé kan náà fẹ́ tà l'Àbújá àbí contract kan náà fẹ́ gbé fún lọ́ba níkà kan wá gbé mi sí hotel tó bá gbé mi sí hotel so that kan mọ̀ tọ́jú mi kan pé ẹni tá fẹ́ jọ ṣe ni ò tí ì dé for 1 week 2 weeks 3 weeks kí n máa jẹ́ kí n máa mú kí n máa wà lóòtẹ́ẹ̀lì kí n máa ní problem kankan. So the next thing wọ́n kàn ṣe ni pé wọ́n kàn ju pé gbajàgbàmù màá kàn rí aláàtì nínú àkáǹtì mi ni pé mo ti ní 25 million naira wọ́n ti fi 25 million naira wàláhì kì í ṣe ẹ̀ka kì í ṣe méjì ló sọ pé wọ́n bá ti gbé 25 million naira síbẹ̀ tó máa ti ṣe báyìí wọ́n kàn jáde ni pé ẹni tá à ń retí tá à ti rí bọ̀tẹ́ nìkan tá a fẹ́ fi gbogbo ọ̀rọ̀ yẹn lé lọ́wọ́ táwọn fẹ́ jẹ́ kẹjọ pawọ́pọ̀ kẹjọ máa ṣe kíni yẹn Alájí Mọ̀súrù wọ́n wá introduce Alájí Mọ̀súrù fún mi láti Àbújá wọ́n ti parí ọ̀rọ̀ sódà bí wọ́n ti dúró mọ̀sán mi ò ní sọ kankan mọ́ wọ́n gbé ńgbà tí kíni yẹn ò tí ì gbóná pé báyẹn lẹ́wọ̀n làwọn ọba tiẹ̀ ti ṣe tẹ́lẹ̀ kan ṣe kíni. But to God be the glory ẹni tọ́jọ́ ṣe ìmọ̀ràn yẹn ti ń ṣe Alájí Mọ̀súrù fúnra ara rẹ̀ sọ pé tó bá jẹ́ pé lọ́ba ní tó bá jẹ́ pé táwọn fi dì mí kò lè work. Tó bá jẹ́ pé táwọn fi kì ní kò lè wọ́n lò pé mi náà daft bí tí wọ́n ni. So gbogbo tactics mo ti bẹ́ẹ̀ nìkan pàdé kọ́ náà bá kọ́ bá mi ṣe dáadáa fún un. I don't know his intention but nǹkan tó ṣe pẹ̀lú mi ni pé ó ní òun fẹ́ràn mi mo já gbàlagbà mo lè tún dúró fún ìlú Ògbómọ̀ṣọ́ ó dùn mọ́ gidi gan tó mo dúró lóòótọ́. Mo ń dẹ̀ ń bọ̀ wálé níjọ́ náà mo wà nínú mọ́tò ó dẹ̀ pè mí ní kí n send account mo ti wà lẹ́kọ̀ọ́ lóyún tí wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ sọ fún mi wípé ẹnìkan lóun fẹ́ pè mí lóun fẹ́ pè mí nígbà mo pè lọ́ba di pọ́nítọ̀ wà ní Saudi Arabia ni ó ní kí n dákun òun wà ní Kaaba ní ìṣẹ́ tó ń bá ṣe tán kankan Ọlọ́run kọ́ láti tẹ́ wa o àdúrà wa Ọlọ́run jẹ́ kọ́ gbà kankan then mo dẹ̀ ń bọ̀ wálé ọdún mo wà nínú mọ́tò ó dẹ̀ pè mí
pípé tó pè mí ló wá ní kí n send account number sóhun bá send account number sí ó pè mí náà ni tó bá ti yọ 0 kúrò account yẹn náà ni ló bá send 200,000 naira sí mi nínú account mi. I so much appreciate him. Ọlọ́run bá mi ṣe dáadáa fún Ọlọ́run yóò bá mi ṣe dáadáa fún orí ayé àtọ̀run Ọlọ́run bá kò ní bá mi fi dùn. Bí mo ṣe dé Ògbómọ̀ṣọ́ ni mo ti bẹ̀rẹ̀ sí máa kakọ nínú mọ́tò ni mo wà ní Ìbàdàn. Mo ṣe dé Ògbómọ̀ṣọ́ mo ti bẹ̀rẹ̀ máa kakọ. Ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ kakọ fún ènìyàn ó kọ̀ rẹ̀ sí jẹ́ Anímọ̀ṣàwọn gbà mí ò adúpẹ́ fọ́lọ́run mo wà nínú mọ́tò lágbájá báyìí níjọ́ náà là ń lọ rí síbi àdúrà ìṣílẹ̀ bọ́dà Abdulaziz Mukadam Abdulaziz nǹkan mọ̀ sẹ́ni 200,000 sí mi o bó ti ṣe rí ni o kì í ṣe nínú àwọn tí mò ń ṣe àdúrà fún o kì í ṣe bẹ́ẹ̀ ni tí ẹnì kankan pa nǹkan máa pẹ̀lú pọ̀lú mi ò rí rí o sásẹ̀dẹ̀ àkànnà ọba sí mi mo dẹ̀ ní kí n wo orúkọ tó wà ń bẹ̀ mo rí pé orúkọ kọ́mpìnì náà fi sẹ́ndì kìíní yẹn sí mi ní kò sí problem wá tó jíjọ́ kan tó wà nínú ilé mo ṣe tún pè mí nìyẹn lábàjọ kíra wa ọ̀rọ̀ kan ló ń fẹ́ bá mi sọ kíní kankan kí n má dára mi láàmú Ògbómọ̀ṣọ́ níjọ́ náà Ògbómọ̀ṣọ́ tó mọ̀ ń lọ yìí kí n má já o kí n jẹ́ kí kálukọ́ lọ rí kírun ẹ̀ láyọ̀ o kí n má bá wọn fariwo kí n wá kò sí problem kí n má já wọn lóhun fẹ́ kankan tí ó ṣe mí mo ní kò sí problem mo tún wà l'Ògbómọ̀ṣọ́ mo tún wà ní Èkó à ń tún sọ̀rọ̀ mo ṣe tún pè mí nìyẹn bó ló ṣe jẹ́ mo ní kò sí òun mo ní àjùmọ̀ kan sáré wá sí kíní mo tún pé ọmọ mi ó wà ní school wọ́n dẹ̀ fẹ́ ṣe graduation so I just have to do everything possible nǹkankan ló bá ní kí n mọ̀ ọ́ ló bá tó send 2 days after it ló bá tó send another 300,000 naira ló bá fún mi ní 300,000 mo tún blow rẹ̀ loud ẹ̀yin lágbájá bùn mi lówó nǹkankan I call my wife wọ́n bùn mi lówó owó tán bùn mi ni ayé gbọ́dọ̀ bá mi mọ̀ pé tán bùn mi ni àwọn tó ń bá ṣe jálàbí tán bá ń fún mi mò ń bá yàn mí ṣe bí wọ́n máa ṣe jálàbí tán bá bùn mi ń jálàbí ni mi ò tọ́ bá wòye kẹ́tọ́ mọ̀ nǹkan mi tẹ́ bá fẹ́ ṣe mi yẹ kàn gbé nǹkan kan náà ni mi sí ipò nǹkan mọ̀ nǹkan fún yàn tèmi tí mi nínú so lọ́ba sọ fún ìyàwó ìyá àtàwọn tó mọ̀ lọ́ba celebrate then one day I was still going back again mo lọ sí Èkó mo wà nínú mọ́tò mo débi Guru Maharaj àtijọ́ máa ní ọ̀rọ̀ so mo wá ní break àwọn ọ̀rọ̀ sísọ àti àwọn videos tí mo ṣe mo ní break nígbà náà pẹ̀lú pé mo ní problem pẹ̀lú fóònù mi tí mi ò lè fi ṣe tí mo lè fi download a lot of things nígbà náà so mo ṣe pè mí nìyẹn ló wà ní pé how far mo ní fine mo ní mo ti ń sáré padà lọ sí Èkó nìyẹn pé torí pé wọ́n ti move mi kúrò nílé tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ move lọ sí ibòmí kíní kankan mo ní so that mo kàn fẹ́ lọ rí settle gbogbo àwọn little things tó bá ti kó tó mo bá ti fi ní settle so that can ba move he has the account number already ló bá tó send another 700,000 naira ló bá fi jẹ́ 1.2 million naira within a month tó ti àtọwọ́ rẹ̀ bọ́ sí mi lọ́wọ́ mo pariwo ara mi káàkiri fún gbogbo àwọn tí mo lè pariwo fún l'Ògbómọ̀ṣọ́ lágbájá ẹnìkan fún mi lówó lágbájá ẹnìkan fún mi lówó kódà ẹni tó wà ní Ìlọrin mo sọ fáwọn èèyàn káàkiri ẹ bá mi ṣàdúrà fún ó fún mi lówó àwọn tó ń bọ̀rọ̀ lọ ń gbà tó díjọ́ kan lọ́wọ́ ní ní táwọn fẹ́ pẹ̀lú mi ni pé àwọn fẹ́ kí n stop ohun tí mò ń ṣe yìí torí pé because of my age I need to rest is that well but mi ò lè dá kékeré mọ́ ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ gbà tó dé stage kan ìjọ tí mi pẹ̀lú Aláàjì Mọ̀nsúrù tájọ dìmọ́ra wa níbi òkú Imam Yellow bàbá wa Imam Yellow ó surprise mi pé that very same night ló pè mí ló ní òun appreciate nǹkan tó ń rí o pé mi pẹ̀lú Aláàjì Mọ̀nsúrù àjọ dìmọ́ra wa pé bóun ṣe ń fẹ́ nu pé káṣe ìtìlá láàfíà káṣe kìíní wípé tí mi ò bá mọ̀ òun kí n béèrè òun lọ́dọ̀ mufti tó dà mí ò béèrè lọ́wọ́ mufti I don't have that time for that pé mufti mọ̀ òun wípé orúkọ òun àwọn kódà àwọn náà dá sí ọ̀rọ̀ Sharafuddin Gbadebo pé so àwọn náà mọ̀ nípa rẹ̀ this and that kí n lọ rí béèrè lọ́wọ́ gbogbo wọn I don't need to do all those but kí ló break a relationship yẹn pẹ̀lú rẹ̀ níjọ́ tó sọ fún mi pé òun fẹ́ kí n dákẹ́ lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ pátápátá tí mo bá dẹ̀ ti mọ̀ pé máa dákẹ́ gbogbo tó ń bá fẹ́ fún mi láti fi assist mi to start again òun ṣe fún mi mo rẹ̀ pé ìyàwó mi ni mo ní this is temptation so ọmọ kọ́ni tí mo sọ pé ó bùn mi lówó nígbà bá ó fún mi lówó nígbà tó yẹ pé ó ṣe déédéé àwọn kan tí mo ń ṣe lọ́wọ́ ń gbà náà ni but you can just imagine now mo tó ń sọ fún mi ní ìsinmi pé
òun fẹ́ kí n gbẹ́nu kúrò lórí ọ̀rọ̀ tó ìjọ náà ni mo fi ṣe fídíò pé tí èèyàn bá gbé mi lọ sí restaurants tó bá fún mi lóúnjẹ tó bá fún mi ní fanta tí mo bá mu fanta àti mo mu kíní tí mo ṣe gbọ́ tí mo bá gúnfẹ̀ lẹ́yìn ìgbà tí mo gúnfẹ̀ tó bá nítorí Yunusa ló ń fi ṣe kíní kí n má bàa sọ̀rọ̀ Yunusa kan mo ní màá sọ pé mi ò yááfì fún láyé lọ́hùn torí ó fi ètí àtọ́gbẹ́ ẹ̀wẹ̀ ó fi wá kọlù mí. So látijọ́ náà bá a ṣe jọ break relationship pẹ̀lú rẹ̀ nìyẹn tẹ́tì mọ̀ pé mi ò kí n sọ lójú kòkòrò òun náà máa wo fídíò mi kódà fídíò ilé tí ọba wùdọ̀ máa sẹ́ǹjẹ̀ sí pé kó rí tàbí káwọn ẹlòmíì kan pè tàbí àwọn olólùfẹ́ rẹ̀ máa sẹ́ǹjẹ̀ sí wọn pé kí wọ́n wò kán jẹ́ kó wò tó bá jẹ́ kó ṣe oore fún mi torí pé ti Yunusa ni mi ò fẹ́ tó bá ṣe oore fún mi torí Ọlọ́run mo tẹ́wọ́ gbà àwọn tó ṣe oore fún mi torí Ọlọ́run àwọn ṣe tí àwọn ọmọ ẹlẹ́yìn wọ́n sì tún dé tó bẹ̀rẹ̀ sí máa fi ṣeré ègún fún mi ń sì tún dùn mí nínú ọkàn mi pé mi ò ṣoníbàárà ní oṣù oníbàárà pé wọ́n ṣoore fún mi àwọn ló ákùtà wọ́n fi ń nù mí lọ́rọ̀ pé àwọn làwọn ṣe báyìí fún mi. I don't like it. tó bá ṣoore fún mi torí Ọlọ́run ṣètò torí mi náà mọ́ ṣoore tí mi sọ fẹ́ lómi ìpinnu ṣe kún ṣoore fún yàn mi ò kí ń ṣe. ibi tí mò ń lọ níbi yìí ni pé gbogbo nǹkan táwọn ilé sọ báwọn ṣe nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ṣe láti fi kọ́sì problem fún wa l'Ógbómọ̀ṣọ́ problem Alhaji Monsuru ní nìyẹn. In one of the video mi ò ní gbé jáde ní sinmi gbé jáde ní another video tí mo bá fẹ́ ṣe níbi tí Alhaji Monsuru gbé ti kọrin pé erin kún erin ó kú màgúdú fi jẹ ẹfà kú màgúdú fi jẹ màgúdú náà wá kú ní ìsìn kò rẹni tí ó jẹun àṣẹ yọ̀yọ̀ lọ́mọ aráyé wọ́n kàn bóun ṣe wọ́n kàn padà sí kìlọ̀ f'Alhaji Monsuru wọn gbọ́. I advise him. I forget the issue of people arresting me. I don't look at that. Ògbómọ̀ṣọ́ ni mò ń wò. I forgive. I overlook everything. I still advise him. Alhaji, I can still do it, and I still maintain it. But instead, he took it the other way around. Wọ́n gbà. Tèmi tí ní tòótọ́, àwọn tó lò di judge ní court. Wọ́n ti la orí mọ́lẹ̀ àmọ́ àwọn kọ́lá sí judgment adájọ́ ló ṣe judgment wọ́n sì wà lórí case wọ́n sì ṣe cross examination lọ́wọ́ nígbà tí ẹni tó ní kéèsì gangan tó bá wọlé òun náà sọ tiẹ̀ then àwọn tó pè lẹ́jọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wá open defense wọn nítorí fẹ́ kẹ́jẹ́kẹ́ lu wọn ẹ má jẹ́ ká gbé pressure lórí judiciary ẹ má jẹ́ ká gbé pressure lórí ara wa kó má ṣe pé wọ́n ti sọ pé oṣù tí ń bọ̀ ni wọ́n dájọ́ àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn adájọ́ ti assure everybody wípé kéèsì yìí ò ní mọ́ fa ẹ̀mí rẹ̀ ní fàágùn mọ́ torí táwọn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní táwọn ti sọ pé kán lórí yanjú rẹ̀ nílé tí wọ́n á kọ̀ tí wọ́n ò ṣe nílé tán fi wá padà gbé wá sí kóòtù bóyá nígbà tí Yunusa bá dé wọ́n lè padà mọ bí léèrè pé ìmọ̀ràn àjọ síta fún yín kí ló mú yín tẹ̀ fi mú ṣe àbí kí ló lè fa tó fi lè rí báyìí torí nígbà náà àwọn ayélujára kan wọ́n ti relax nígbà náà wọ́n fail along the line láti pé kán tètè wá join ní kéèsì yẹn tó fi gbẹ́jọ́ torí pé tó wáyé pé àwọn ayélujára bá rí bí join ní kéèsì yẹn nígbà náà èmi Zubairu Muhammed Taofik ọba ti di kán gbà kán gbẹ́jọ́ yẹn kó ń kọ́ọ̀tù nígbà náà wàláì ìgbà tí gbà nǹkan gbé kúrò but at that time àwọn ayélujára ò tí join ní kéèsì yẹn tó fi withdraw kéèsì yẹn kúrò ní court nígbà náà wọ́n withdraw rẹ̀ tán pẹ̀lú ète náà fi withdraw rẹ̀ tán ìtàn sọ fún kóòtù báwọn olórí ṣe nílé tí kóòtù dé advice wọn bí kán lórí ṣe wọn padà ṣe they thought everything is money the only thing I heard is that the 2 million naira tí àwọn tán pè lẹ́jọ́ tí wọ́n ná lórí lọ́ọ̀yà àwọn àti nǹkan process nǹkan kan ṣe pé 2 million naira yẹn Alhaji Monsuru paid 2 million naira into a UBA account of somebody nípa ọ̀rọ̀ kéèsì yẹn gbàtọ́ ya wọn tún bẹ̀rẹ̀ sí wọn twist pé kìí ṣe lórí kéèsì yẹn ni ilé ayélujára náà fún lówó náà ṣe kìíní wọn ta tró wọn ni wọn ṣe kìíní ni but I believe with what we have in court now gbogbo àwọn cases tí mo gbogbo àwọn ẹjọ́ tèmi ń rò ní ìsìn in tí ẹ̀yin fans wọn tẹ́ mọ̀ ṣe fún mi ní ìsìn ni pé lọ́ba ní ká mọ́ rojọ́ mọ́ kóòtù wà nílẹ̀ lọ kóòtù lọ sọ tẹnu ẹ̀yin náà sì mọ̀ pé mo ń lọ sí kóòtù wà lọ sọ tẹnu mi àwọn ìbéèrè tí mo ń béèrè tẹ́ǹtò rẹ̀ tẹ́ǹ fi ju kò níbí lọ́hùn gbogbo àwọn tó ń pè yẹn ní òlò ẹjọ́ kankan tó fẹ́ bí wọ́n léèrè
mo mọ̀ pé with discussion adájọ́ yàtọ̀ sí ìtọ́ wà nílẹ̀ wọ́n padà ránṣẹ́ pé ní pé lágbájá ló fẹ́ blow problem l'Ógbómọ̀ṣọ́ torí bí wọn ò rojọ́ àwọn náà ò rojọ́ kàn mí tí wọ́n bá sì rojọ́ kàn mí èmi ò wọ kóòtù tí wọ́n bá sì wọ kóòtù èmi náà ò rojọ́ kó àwọn ọ̀gá wọn. in tó lè pè yín ní ìsìn ní pé kẹtẹtẹ hands up báyìí kẹgbẹ́jọ́ yẹn kó ń kóòtù kẹ máa lọ tí láyọ̀ láàfíà kẹgbé mọ́sálásí lẹ̀ fún mi kí ló sọ̀rọ̀ lọ tí ẹ lọ tọ̀tọ̀ àmọ́ bẹ́ẹ̀ ò ní wọ kóòtù yẹn o mo mọ̀ pé ẹ ò lè rí ẹjọ́ kankan àwọn tán fẹ́ ṣe defense yẹn àwọn tán fẹ́ defend ní igun àwọn kábíyèsí tó jẹ́ gun àwọn olóyè wọ́n padà sọ pé àwọn ọ̀wọ́ kankan wọ́n ní lọ́ba níkà lọ́kọ ìwé torí ìwé ló bí gbogbo ẹ̀ wọ́n ní lọ́ba níkà lọ́kọ ìwé I will go inside that court màá sì tún yín jáde wá à ń sì nífẹ̀ẹ́ yín là ń sọ fún yín ní ìsìn pẹ̀jẹ́ tiwa kẹ́ ẹ mọ́ bara yín lójú jẹ́ kẹ́ ẹ mọ́ bara yín lórúkọ jẹ́ ẹ tètè throw in the towel torí gbogbo question tán bí wọ́n lè rè tán jábọ́ lóríṣiríṣi wọn tó kún orí bí já sí yìí better for you to advise them to throw in the towel kó wá hands up ẹ dákun ibi tí wọ́n wá gbé ti ṣẹ̀yìn mọ̀já wọn bẹ́ẹ̀ torí kò sẹ́jọ́ tẹ kò sí ọ̀nà tí àwọn Ṣọ̀ún Council ṣe fẹ́ rojọ́ lórí ọ̀rọ̀ Yunusa tí kò ní báyìí mọ́ àyímọ̀ ó sì sọ pé àwọn náà kọ́ ò lọ́ba níkà ló gbé ìwé wá bá wọn o dájọ́ náà ó sì wá pè mí pé kán lọ pé lọ́ba níkà wá kí ló mú ìwé yìí tó fi kọ́ o ìgbà náà ni bí wọ́n náà wà mọ́ tú pẹ̀lú gbogbo nǹkan tí mò ń sọ tẹ́ ń pè ní rọ so it's for sure ẹ ti lose the case yìí torí tó fi mú tí ẹ ò fi rí lọ́ba níkà mú lẹ́yìn mọ́lẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ pé ẹ ti lose the case yìí tẹ́ bá wà lórí lose ní court Alhaji Monsuru báwo ló ṣe fẹ́ rí tẹ́ bá gbọ́ pé Yunusa lose the case yìí ní court tó yóò jẹ́ pé ìní ń báàkẹ́ toró náà sọ nínú fídíò mi ò fẹ́ play fídíò níbí lónìí torí gbogbo the next one tí màá bá ṣe ọ̀rọ̀ tí Yunusa sọ níbi ìrẹ́tò kọ́tìrì yìí tó yẹ pé ẹ̀yin nìkan lẹ́rìí pé tẹ́ ń bá ní kó òun ṣe lòun ṣe ọ̀rọ̀ tó sọ tó ní ẹni tó bá fẹ́ advice òun must pé àfikàn sọ fún òun pé kó wọn máa lọ òun sì ti fẹ́ lọ Alhaji Monsuru ní ojú kó wọn lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàláhì tó lè pè yín Alhaji Monsuru throw in the towel torí pé ẹjọ́ tí Yunusa kọ́kọ́ pè bàbá láwọn ìlú mìíràn bá ṣe ìdí ní ìsìn tábà láwọn support àtàwọn lọ́ọ̀yà tó yẹ pé wọ́n kún yín lọ́wọ́ ní ìsìn tábà ní wọ́n bá ń support ẹ̀ ní ìsìn I am sure nígbà fi kọ́kọ́ file the case yẹn owó yín wà ń bẹ̀ and I'm sure àwọn tán lọ tán bọ̀ wọ́n padà wálé wá jábọ̀ fún yín náà nínú phone call tí mi jọ ṣe pé àwọn tí wọ́n nà mí ìgbà tán dé tán jábọ̀ fún yín lẹ́yìn sọ fún pé bóun náà ṣe behave báyìí pé sì bá wọn wí gidi gan inú call tí mi jọ ṣe yẹn it is there so which means you are involved and you are the only person that can change him now so ẹ ò lè expect pé kí Yunusa ọmọ burú kábíyèsí èmi ò bí èbú tó tó bẹ̀tẹ̀ mi kọ́lọ́pọ̀ ọmọ gbé mi èmi ti ń sọ̀rọ̀ ní kìí ṣe èbú ni mo bú yẹn ṣe nǹkan báyìí ṣẹlẹ̀ nǹkan báyìí iná gbé mi sí torí pé mi ò bú yàn iná gbé mi sí àti gbogbo wọn ti gbà ń kọ́ọ̀bù lé mi lọ torí pé mo ṣe jáde kọ́ọ̀sù pa àṣẹjọ́ mọ́ tí mo sọ pé ẹ̀ka iná pa àṣẹjọ́ mọ́ ni o àmọ́ láàrin mi pẹ̀lú Yunusa ilẹ̀ ṣẹ̀ṣẹ̀ mọ́ ni alẹ́ ẹjọ́ náà wọ́n fi à ń kọ́ọ̀bù gbé mi kìí ṣe títí èbú láyé explain ara wa ni ká tó wá pé adúrú èbú tí ọmọ yìí ń bú kábíyèsí tó ń yẹ̀yẹ́ kábíyèsí ẹ̀yin náà wá ti wá sọ́dọ̀ orin ẹ bá ti lọ sí patí ẹ wá sọ́dọ̀ orin yóò jẹ́ gbèsè fún gbèsè ní tẹ̀sí mọ̀ pé Ògbómọ̀ṣọ́ láwà ilé Ògbómọ̀ṣọ́ ẹ wá ń kọ́ ní ọ̀tẹ̀ níbi patí táwọn èèyàn bá yín tú ẹ wá ní kábíyèsí ọmọ bínú tí kábíyèsí bá sọ fún gbogbo ayé páwọn òbínú wọn sọ fún wa ní tó yẹ kí wọ́n sọnù tí bàbá máa sọnù àmọ́ tó bá ṣe pẹ́yìn ní sẹ́yìn lè gbà àwòsàn tó tọjọ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ àwògbé èbú táwọn kan tí fi ń fọlọ́pàá threatening wa táwọn fọlọ́pàá gbé wa àwògbé èbú o wẹ́lẹ̀ mú fídíò wa tẹ́ pé lágbájá báyìí ni mo bú torí èbú báyìí tí mo bú ni àbí mo defame tẹ́mi fọlọ́pàá fi threatening wa nígbà tí Sàká Balógun tí mo sọ pé wọn ò ní joyè wọn ò joyè ni wọn ò ní joyè wọn ò joyè wọn ní pẹ̀lú ìwà tẹ́ ń wúyì kò lè jẹ́ kẹ́ joyè kankan ebi wọn tó yẹ wọn padà wá gbé mi nígbà wọn gbé mi sẹ́fà padà lọ parí láàrin àwọn ọlọ́pàá ìta ni wọ́n ń ṣe òun náà sí wọn ti padà fẹnu ara wọn sọ sí wọn padà lórí ọ̀hún jẹ́ nísìn
wọ́n ti kó lẹ́kẹ̀ẹ́ sọ́wọ́, wọ́n ti kó lẹ́kẹ̀ẹ́ sọ́rùn, wọ́n ti ṣe kinní báyìí ẹ̀ lọ́kà lọ́rùn ni wọ́n ti gbé ọtí kò jébọ̀ lọ́gà lọ́wọ́ àti ẹ fi ẹ lù kárí ẹ ń bọ́ bá jà ẹ wá fẹ́ jẹ balógun nínú ọ̀dọ̀ rẹ̀ ẹ wá ṣé márùn lẹ́fẹ̀ẹ́ sọ pé ẹ fẹ́ fàṣẹ kalẹ̀ gbogbo ẹ̀yin lóye máa bẹ̀rẹ̀ sí máa ka orúkọ yín jáde tí mo mọ̀ yín tó yẹ pé atrocities yín kì í ṣe pé ìpẹ́ ẹ̀pà yẹn pé àmọ́ fún torí pé ẹ wà against ìlú ẹni tẹ́ ẹ sì torí rẹ̀ wà against ìlú sílé lórí ìsọmọ Ògbómọ̀ṣọ́ kí ni ń pa yín kúrò kí ni nǹkan tẹ́ ẹ jọ dè pamọ́ tó fi ń dìwò yìí sincerely speaking mo ní gbẹ́sẹ̀ kúrò so ẹni tẹ́ ẹ tí mo make example ọ̀rọ̀ rẹ̀ wá mo ti ní bẹ́ẹ̀ lọ different type of offers àfọ̀n ẹ̀lú àṣekìní our lie kódà àṣebá àgbọmọ rẹ̀ wá sí lóyìnbó àṣekìní story nìyẹn mi ò mind mi ò polówó ọjọ́ ọmọ mi sọ́dọ̀ anybody mi ò polówó family mi lọ sọ́dọ̀ anybody àwọn náà sáré kálẹ̀ káàkiri gbé bàbá mi lọ mọ́sálásí nígbà tí wọ́n gbé bàbá mi lọ mọ́sálásí tán lọ rí kírun ọ̀ràn tán lọ kí n gbà náà so change nǹkan tó kàn mí rather than tó fi okùn kókùn mi ni nígbà tán ní kámọ̀ tẹ́kùn kọ wá sílé wa kó wá rìkọ́dì bàbá mi tó wọ́ sínú yàrá mi tó bẹ̀rẹ̀ sí mọ́ tú gbogbo nulé kálẹ̀ káàkiri fídíò rẹ̀ wà nílẹ̀ ó tún fokùn kókùn mi ni kò change nǹkankan èmi ò lè change ọ̀rọ̀ Yunusa ọ̀rọ̀ tèmi ní ó lè Yunusa lọ Yunusa ò lè change mi àwọn fact tí mo mú jáde náà látò padà sí díẹ̀ tí ó sì tún padà lé Yunusa lọ no èmi kọ́ ni màá sọ mi ọ̀rọ̀ ẹnu rẹ̀ tó ti sọ kalẹ̀ láà present kalẹ̀ fún níbi tí ó ti ń fira rẹ̀ wé bàbá Adébóyè tí ń bú kábíyèsí ní pé kẹlágbá kábíyèsí ò tún mí di ẹgbẹ́ Adébóyè kankan and you want this man to say you are forgiving kọ́ a máa bọ̀ wá sáàfin kí ló ilé òǹkà pé ló fẹ́ ṣàdúrà fún kábíyèsí ṣé ẹ tẹ́ lọ́pọlọ ṣe mo ní àwọn kìíní daft ẹni mo daft pẹ̀lú adúrú ìbú tọmọ yìí ìbú kábíyèsí tó yẹ ìlú Ògbómọ̀ṣọ́ tó lórí ọ̀rọ̀ Yunusa ń bí láti lẹ́nìkan àgbáyà kan ló ti dókò lórí mú bàrí pé Yunusa ṣe nǹkan tí lóru Ògbómọ̀ṣọ́ ò ṣe rí tí ò bá ṣe pójú ń tì tí ó pé ẹ̀ bá lójú tì àṣẹ sẹ́nẹ́tọ̀ kẹ́ mọ́ sọ pé ọmọ tó dé lẹ́yìn ní tó ipò ojú orí rẹ̀ gan kò tó tọmọ yín dájú sábà tẹ̀ àwọn ọmọ yín kẹ́ mọ́ sọ pé ó ti ṣe nǹkan ti gbé nǹkan ṣe nínú Ògbómọ̀ṣọ́ tẹ́ ò rírú rẹ̀ rí. Do you not know that you even condemn yourself for the numbers of years you spent in the Senate? You did not do what Yunusa has done. That is what you said. That is what you said. That is what you said. I can't play the video now. Torí pé sáfẹ́ fọ́sí kí Yunusa wá bẹ́ kódà òun lọ́lọ́ ṣe tẹ̀síìrì fẹ́ nìkan. Is it a new thing? Is it a new thing? Láti pé kí ọ̀rọ̀ rẹ̀ ṣe wá àzímì kan pé nìkan. Say is that a criteria for somebody to become an imam l'Ògbómọ̀ṣọ́ or to force it on us? Ẹ̀yin wọn sọ bẹ́ẹ̀ nígbà ẹ wá lẹ́ ń bẹ̀bẹ̀ lórí kíni. Ẹgbẹ́ odidi làdáni kalẹ̀ nínú mọ́sálásí ẹgbẹ́ odidi làdáni ìlú kalẹ̀ nínú wọ́n sì ń wọlé pé wọ́n sì ń débú torí pé nítorí nígbàgbọ́ sọ́dọ̀ wọn dé tẹ̀sùbá rẹ̀ mọ́ bí tó pé tí ń bẹ Ọlọ́run tí sọ kó dàkọ̀ mọ́ pẹ́ sọ̀rọ̀ for more than 2 weeks máa ń play video ẹ̀ fún wọn yà lẹ́nu pé ṣé òun sì wá ń bẹ̀ẹ̀ tán mi ṣe gbọ́dọ̀ ṣe yìí tí kò mọ̀ the only thing you people can do ni ẹ lọ rí ìgbẹ́jọ́ yìí kò ní court ẹ pariwo gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti lọ sí orí pépà tẹ lọ kọ̀ndẹ́mù Ògbómọ̀ṣọ́ tẹ kọ̀ndẹ́mù kábíyèsí tẹ gbé headlines jáde ẹ ti gbàgbé ni èmi ní wọn lọ́wọ́ Akíntóyè àbí Adétóyè àbí kíní kan tẹ́ ń gbé kálẹ̀ káàkiri tẹ́ni kan náà kàn máa lọ sí kóòtù kan máa lọ sọ́dọ̀ newspaper kan àtẹni tí ò lè sọ òyìnbó tán ní pé táwọn bá ń kọ ìbò rẹ̀ sórí newspaper Punch newspaper àti Tribune tẹ́ ń kọ against ìlú èmi ní lọ́wọ́ ẹ ti gbàgbé ni gbogbo àwọn kọmitì oríṣiríṣi tẹ́ set up nígbà náà where are they are nowhere to be found wọ́n ti collapse torí pé irọ́ ló wà nídìí èmi sì ní wọn lọ́wọ́ the best you can do ẹ lọ withdraw ìmọ̀ràn ni o ẹ lọ withdraw kéèsì kò ní court ẹ wá bẹ́ẹ̀ sí máa follow channel tẹ́ fi lọ bẹ̀rẹ̀ ẹni tẹ́ bá mọ̀ tó lè dọ́dọ̀ kábíyèsí tẹ́ bá wá rẹ́ni tó lè mú ìdọ́dọ̀ kábíyèsí èmi ìtùbẹ́rù Muhammed Tawfiq máa mú ìdí bẹ̀ o àmọ́ Yunusa ó ti kú lórí ibẹ̀ yẹn á wà lọ èmi náà dọ̀bálẹ̀ máa kúnlẹ̀ máa ṣe gbogbo ẹ̀ bàbá ìkan náà ni wá bí a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí á fi tó sì fàmọ́ra ẹ continue life yín àwọn ọmọ yóò rí léwọ́
ìtàn gidi yóò wà nílẹ̀ torí ìtàn tẹ́ ń sọ ní 76 tẹ́ ń tẹ́ ṣe yẹn ẹ ò rí ìtàn gidi fílẹ̀ fọmọ o omi ilẹ̀ tó ti gbẹ́sẹ̀ lé ní ìsìn tẹ́ ń sọ yìí o orúkọ burúkú ni wọ́n sọ bóyá orúkọ tí a ò mọ̀ lórúkọ ilé yín ni wọ́n padà fi sọ ilé yín o torí àwọn ọmọ orúkọ ilé yín àwọn ò mọ̀ torí gbogbo ilé tó wà l'Ógbómọ̀ṣọ́ ní ìsìn kò sí ilé tí ò ní àáfàá nínú ṣùgbọ́n wá ti ní ilé àáfàá èmi náà ní àáfàá nínú ilé mi mo láwọn àáfàá ẹ bá pè ní àáfàá nígun ọ̀dọ̀ mi so àmọ́ ó gbọ́dọ̀ nílé igun àwọn àáfàá ilé lágbájá torí kò sí ilé tí wọn ò ní àwọn tó ń ṣe ẹ̀sìn kejì sí mi ó wáyé bẹ́ẹ̀ so for your own good ẹ lọ withdraw kéèsì yẹn nù kóòtù easily kẹwàá padà wálé gẹ́gẹ́ bí adájọ́ tí kéèsì yìí wà níwájú rẹ̀ ní ìsìn ṣe advice yín níjọ́un àná ẹ ti gbàgbé ni òǹṣù ní gbàgbé òǹkó yìí gbàgbé mò ń bọ̀ ọlọ́run ọba kò yá lógún ọdún níjọ́ tá a sọ fún yín bẹ́ẹ̀ àwa yìí mà túmọ̀ tí ń rí bẹ́ẹ̀ àmọ́ a journey of a lifetime start with a step ìgbẹ́ náà la dé ní ìsìn ẹ ti gbàgbé ni pé the same adájọ́ ilẹ̀ fèsì nígbà náà ẹ̀wá lẹ́yìn ó push ẹ̀ tí ó fi rìtáyà tó bá ti wá rìtáyà tán lẹ́wàá ṣe kí ní ìtẹ̀fẹ́ ṣe ọlọ́run bá dùn àwọn assalamu alaikum warahmatullahi wabarakatuh.